adventures of a lifetime. Back on the spiritual journey, the fifth pillar of Islam. With All of Us Dynamics International Limited, your gateway to Hajj and Umrah services. All of Us Dynamics International Limited, your trusted companion on your sacred journey. Our commitment, swift and also free visa procurement, enlightening guided Ziyarah talks, holistic lectures to nourish your soul, Golden Aid pilgrimage, specially designed for the elderly and persons with disabilities, year-round Umrah packages, installment payment plan, 1-year business visa, multiple entries option. All of Us Dynamics is committed to making your Hajj and Umrah dreams come true. Our meticulously planned packages cater to your every need, offering comfort, convenience, and peace of mind. Let us handle the logistics while you focus on your prayers and reflection. Muslims in diaspora, no matter where you are, you can be part of All of Us Dynamics travel for an exceptional Umrah and Hajj experience. For inquiries and reservations, 07043037156 or 08061799810 and 08024578414. For those in diaspora, WhatsApp this number +9747066384. Our offices at 216 First Floor, Blossom Plaza, along As7 Road for Abuja, or not office. All of us, dynamic Hajj and Umrah. 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 Hajj and Umrah. All of us dynamics is the best. Ó jẹ́ ti kákó ní ìṣìrìn àjò. Lọ́sílù Mẹ́kà alápọ̀nlé pẹ̀lú iṣẹ́ aláṣeyọrí. All of us dynamics. Lọ́lọ́run mi fi iṣẹ́ rán o. All of us dynamics Hajj and Umrah. Hajja mabrura wa sa'yan mashkura wa dhanban maghfura wa tijaratan lan tabura wala fashima lo le ṣe. All of us dynamic Hajj and Umrah. Fún iṣẹ́ Hajj aláṣepé pẹ̀lú Umrah alálọ́bọ̀. Èyí tí ò bá nira dé rárá, ọ̀rẹ́ mi dákun má ṣe iyèméjì o, Ọláfàṣì ni ó jẹ́ á máa bá lọ. Ọlọ́pàá dynamic Hajj and Umrah. Ẹni bá wà lọ lé Olúwa, kò ní sí ìdààmú kankan fún wọn. Ibùgbé tó súnmọ́ Káàbà, oúnjẹ ìrọ̀rùn ni wọ́n máa jẹ. Àwọn àfáà tí wọ́n múnádóko ni wọ́n máa tọ́ wa sọ́nà láti ṣàbẹ̀wò àwọn àyè àṣẹ. Ẹni bá wa lọ ò ní ṣàbámọ̀, àlọ́ tún lọ ni a ó máa jọ lọ. Ọlọ́pàá dynamic Hajj and Umrah. Fún èyí tí ẹ fẹ́ bá wa dòwò pọ̀, àwọn iléeṣẹ́ wa wà nílùú Èkó, ó wà ní Àbújá, ó wà ní Qatar. We also provide visa processing for Arab countries such as Qatar and Dubai, etc. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 070-4303-7156 tàbí 070-2027-8482. Our WhatsApp number is +974-7066-3824. If you want to contact us through our social medias at All of Us Dynamics International Limited, All of Us Dynamics Hajj and Umrah Service. tó fẹ́ lọ sílùú Mẹ́kà tó fẹ́ ṣiṣẹ́ Hajj tàbí Umrah lára ṣàṣà jẹ́ ká bá Ọlápàṣọ ìpè ìkúra ìmọ̀ ṣánígbé wọn. Gbogbo ẹni tó fẹ́ lọ sí
sacred adventures of a lifetime, embark on a spiritual journey, the fifth pillar of Islam, with Olafers Dynamics International Limited, your gateway to Hajj and Umrah services. Olafers Dynamics International Limited, your trusted companion on your sacred journey. Our commitment, swift and also free visa procurement, enlightening guided ziyarah talks, holistic lectures to nourish your soul, Golden Age pilgrimage, specially designed for the elderly and persons with disabilities, year-round Umrah packages, installment payment plan, 1-year business visa, multiple entries option. Olafers Dynamics is committed to making your Hajj and Umrah dreams come true. Our meticulously planned packages cater to your every need, offering comfort, convenience, and peace of mind. Let us handle the logistics while you focus on your prayers and reflection. Muslims in diaspora, no matter where you are, you can be part of Olafers Dynamics travel for an exceptional Umrah and Hajj experience. For inquiries and reservations, 070-430-7156 or 080-6179-9810 and 080-2457-8414. For those in diaspora, WhatsApp this number +97470663-824. Our offices at Suite 16, first floor, Gospel Plaza, along Azzy 7 Road, Kubwa, Abuja, or NAPS Office 5, Olayinka Street, Itire Stroke, Ijesha, Surulere, Lagos. Olafers Dynamics International Limited, facilitating exceptional Hajj and Umrah experiences seamlessly and in compliance with the Sharia. +974-7066-3824. Olafers Dynamics Travels and Tours. Ajé aláṣepé ó dìrọ̀. Èrò tó fẹ́ lọ sílùú Mẹ́kà tó fẹ́ ṣiṣẹ́ Hajj tàbí Umrah. Tara ṣàṣà jẹ́ ká bá ọlọ́pàá aṣọ. Ìpè ìbúra ìmọ̀ ṣànípé wọn. Gbogbo ẹni tó fẹ́ lọ sílùú Mẹ́kà tó fẹ́ ṣiṣẹ́ Hajj àti Umrah láṣepé o. Olafers Dynamics Travels and Tours ní kẹ̀kẹ́ abálọ. Ilé ìgbé ìrọ̀rùn ń bẹ níbẹ̀ ní sẹ̀pẹ́ fún wa. Oúnjẹ tó bára tó dáa. Ìtọ́jú tó péye fún gbogbo ẹni tó bá bá wa lọ. Tí a sì gbàdégbà àwọn àyè tó ṣe pàtàkì láti mọ̀ nílùú Mẹ́kà àti ìlú Mẹ́dínà. Níbẹ̀ lọ́wọ́ àwọn aláṣẹ Olafers Dynamics Travels and Tours. Gbogbo wa ṣiṣẹ́ Hajj yìí pérépé. Ilé iṣẹ́ wa bẹ nílùú Èkó, ìlú Àbújá àti lókè òkun lórílẹ̀-èdè Qatar. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 070-4303-7156. WhatsApp number +974-7066-3824. Olafers Dynamics Travels and Tours. Ajé aláṣepé ó dìrọ̀. نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرض ورب العالمين أحمده سبحانه وتعالى يخلق ما يشاء وهو على كل شيء قدير والصلاة والسلام على رسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí àtúndúpẹ́ àsìnkára ọpẹ́ wa pé alhamdulillahi rabbil alamin ọ̀rọ̀ wa náà tọ́pẹ́ torí pọ́lọ̀ ń kádàrá ká wà láyé tá a sì wà láyé tá a bá sí mbẹ̀ a ní nǹkan kan tá a máa ṣe láyé ayé ò ní rí nǹkan tí wọ́n wí ń pa wa àwa náà a ní láǹfààní ká hùwà tó dáa débi páwà hùwà tí ò dáa ìwà láyé tẹ́lómi ń bẹ láyé ní jí ó máa láǹfààní kó hùwà tó dáa ìwà láyé rẹ̀ ní tún jẹ́ kẹ́lómi láǹfààní kó máa hùwà tí ò dáa àmọ́ àwa ń bẹ Ọlọ́run bó gbà tá a bá wà láyé tá a wà láyé Olúwa Ọlọ́run dákun ìwà tó bá dáa ní kọ́lọ́run jí ó máa ti ọwọ́ wa jáde torí pé okùn bá ti máa ṣe àti bá ti máa rí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run dákun kó wa níjàánu má jà kọlù bínú rẹ̀ kò sì mọ́ dá wa láàmú bí akil hayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm àwọn ataraba ní atọrọ ìkẹ́ fún aṣíwájú wa ànábì wa ẹni Ọlọ́run ọba rán sí gbogbo àgbáńlá ayé tí gbogbo èèyàn mọ̀ kò síbi kan tí wọ́n ó dá akọ ẹ̀ táyé ò ní mọ̀ wípé
èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, àwọn ará ilé ànábì, àwọn sahaba al-kirami àtàwọn tabi'in, Olúwa Ọlọ́run dákun má yọ wọ́n lẹ̀ láìkẹ́, kó bá wa kẹ́ wọn. Nígbà wa tọrọ lọ́dọ̀ rẹ pé kó bá wa kẹ́ wọn, dákun bá wa kẹ́ àwọn tí wọ́n jáwọn èèyàn rí tọ́lọ́run kádàrá ká máa tọ orí pa wọn, bó tiẹ̀ já sí pé àìláǹfààní ká bá wọn, torí pé wọ́n ti gba wájú níbi dáadáa, níbi mímọ̀, níbi òye, wọ́n tún wá gba wájú níbi kéèyàn lògbà tó dáa. Torí àwọn táwa ń bá lògbà yìí, Ọlọ́run ní kó ṣàánú wa lọ́dọ̀ wọn. Wọ́n jọ ènìyàn mọ́, ìwà ẹranko, ìrònú ẹranko, ìṣe ẹranko ló kù lọ́wọ́ wọn àti nínú ìṣesí wọn. Kọ́lọ́run kó dákun kó má jẹ́ káwa náà bá wọn ṣe ìṣe ẹranko. Bi akil hayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billah. Àwọn tí wọ́n wá fi ìmọ̀ tí wọ́n láǹfààní káwa náà rí wọn ká mọ̀ pé èèyàn làwọn eléyìí tí èèyàn gbọ́dọ̀ jọ, àtàwọn tá a gbúrò wọn tá a bá wọn tá a mọ̀ pé béèyàn bá jọ wọn yóò ṣoríire láyé, kódà oríire rẹ̀ ò tún ní yẹ̀ lálkìyámà. Látọ̀rí Maulana Sheikhuna Adam Abdullahi Al-Ilori wa Sheikhuna Kamaluddin Al-Adabi, Sheikhuna Tajul Adab, Tajul Mu'minin, Sheikhul Muzammil, Sheikhina Yusuf Al-Ibwaji rahmatullahi ta'ala alayhim ajma'in. Àtàwọn tá a láǹfààní ká mú kọ wọn, àwọn tá a ti gbọ́ wọn tí wọ́n lo ayé wọn dáadáa, Olúwa Ọlọ́run dákun bá wa pa wọ́n pọ̀ kẹ́. Bákan náà Maulana Fadilatu Sheikh Mustapha Zubrulu Sunusi, Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ fún wọn, bá wa kẹ́ àwọn tí wọ́n bí wọn, kó sì bá wa kẹ́ àwọn àfa wọn. Bákan náà Maulana Fadilatu Sheikh Muhsin Aidu wa Sheikh Abdulatif Yamuni wa Sheikh Jirjisu Aqalu, Allahumma arhamhum jami'a bi rahmatika ya arhamar rahimin. Bákan náà Maulana Fadilatu Sheikh Abdurrahman Taqwallah, Olúwa Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́ wọn, kó wá ṣàlékún kẹ́ gbogbo àwọn tí wọ́n ti lọ nínú àwọn tí wọ́n jíṣẹ́ Ọlọ́run tá a láǹfààní nínú ìṣẹ̀mí wọn, kọ́lọ́run bá wa kẹ́ wọn. Bákan náà àwọn tí Ọlọ́run kádàrá kátàrà wọn jáde tí ń já àwọn òbí wa tí wọ́n bí wa, Olúwa Ọlọ́run àwọn tí wọ́n ti lọ ọ̀dọ̀ Ọlọ́run, Ọlọ́run bá wa kẹ́ wọn o, kó o sì bá wa yọ́nú sí wọn, kó o sì gbàgbọ́ wọn. Iwájú tí wọ́n kọjú sí, Ọlọ́run dákun jọ̀ọ́ túbọ̀ máa dá sí. Ẹ̀yin tán fílẹ̀ náà làwa tá a kù láyé, Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wa bàjẹ́, má sì jẹ́ kẹ́yìn náà bàjẹ́. Bákan náà àwọn tí wọ́n ṣẹ́kù láyé nínú àwọn òbí wa, Olúwa Ọlọ́run dákun bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́, má fara ni wọ́n, má dà wọ́n láàmú, torí pé ìwọ lọba alágbára, ìwọ lọba tó oníkan máa bẹ. Ọlọ́run jẹ́ wọ́n túbọ̀ máa bẹ, kán sì jó oúnjẹ ọmọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́, kó sì jẹ́ pẹ̀lú àlàáfíà, kó sì má jẹ́ pẹ̀lú dààmú. Bi akila ilaha illallah, wọ́n apá aṣàdúrà fáwa náà. Ọlọ́run jẹ́ káwa náà ráyé lò, ká sì láṣeyọrí lórí àwọn táwa náà ń bí lọ́wọ́ tá à ń tọ́ lọ́wọ́ ní ìsìn. Kọ́lọ́run dákun jẹ́ rí dáadáa ṣe láyé, káwa náà rọ́pẹ́ dá lórí wọn, kínú wa náà máa dùn lórí ìṣẹ̀mí wọn. Bi akila hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ma sha Allah. Àwa tọrọ àdúrà fún Maulana Mudirul Markaz, Sheikhul Markaz, Habibur Rashad, Habibul Huda, Habibur Rahman. Allahumma adim lana hayatahu bis-sihhati wal afiyah. Ọlọ́run dákun jẹ́ káyé wọn pẹ́ fún wa dáadáa, má wàá jẹ́ kán tán láyé rárá. Tí wọ́n bá ń bẹ láyé má jẹ́ tán, níjọ́ tí wọ́n bá tó ná sí má jẹ́ kí wọ́n tán, torí pé wọ́n ṣiṣẹ́ tí wọ́n fi ní tán. Wọ́n wà láyé, ayé ò fi wọ́n lẹ̀. Nígbà tá àlàáfíà pọ̀, ayé ò fi wọ́n lọ́rùn lẹ̀. Nígbà tí bàbá tún ṣàárẹ̀ tí wọ́n wà lé, ayé ò fi wọ́n lọ́rùn lẹ̀. Ọlọ́run tó ń fún bàbá lálàáfíà, àlàáfíà yẹn wá ń dàgbà sí, Ọlọ́run tó fi wọ́n lọ́rùn, ayé ò fi wọ́n lọ́rùn lẹ̀. Ìyẹn ni ó máa túmọ̀ sí pé irú wọn ṣọ̀wọ́n láyé. Nílẹ̀ Yorùbá tàwa yìí, pàápàá Nàìjíríà, kò sí àfáà náà lọ́wọ́ tó dàbí Mudirul Markaz. Àfáà tí ń ṣe wáàsí tí gbogbo àwọn àfáà ńlá tó yẹ kán máa ṣe wáàsí tí wọ́n lọ jí wáàsí rẹ̀ gbọ́. Tọ́mọ wa gbọ́ tán, wọ́n á lè kò wíire, torí pé wọ́n fẹ́ dá làákàyè ayé láàmú ń pa rẹ̀, ká má lè rí ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ tó dáa. Now, ẹ rí i pé tọ́píìkì mẹ́ta lọ́lọ́run kádàrá ká kọ síta lọ́sàn-án. Ọlọ́run kádàrá ká yanjú ẹyọ kan nù rẹ̀. Ẹyọ kan tá a sì yanjú náà ni wípé ǹjẹ́ Ọlọ́run sọ àwọn àsìkò tá a máa kírun nínú Al-Qur'an gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Maulana al-Mudiru tí wọ́n sọ, tí wọ́n fi dáràn lọ́dọ̀ àwọn èèyàn, pàápàá lọ́dọ̀ àwọn àfáà
tí wọ́n jẹ́ àwọn ọlọ́tẹ̀. Kódà nínú àwọn tí wọ́n tún jẹ́ Markaziyya náà àtàwọn míì tá ní máa dákọ táwọn náà tún wà ń bò mí tí wọ́n jẹ́ Diddul Markaziyya, àwọn ìyẹn náà wà. Kó wa máa bọ́ta pẹ̀lú opportunity látara ń tán mọ̀. So àwọn tí wọ́n jẹ́ wẹ́wẹ́wẹ́ bí ẹja sandini yẹn kò sí ń tá fáwọn èyí ń ṣe. Bí èṣà àwọn tí wọ́n bá kíyà tí wọ́n lóókọ tí wọ́n jámọ́ nǹkan nù yín táyé lérò pé màá ń bẹ lọ́dọ̀ wọn tí ò sí mọ̀, àwọn láàmọ̀ bá sọ̀rọ̀ tẹ́yìn náà ó sì mọ̀ gbẹ̀kọ́ lára wọn. Ilé ìlà máa fi bẹ ẹ̀yin èèyàn wa ẹ dákun torí ìtọ́lọ́run bẹ́ẹ̀ bá ń bá wa ṣe ètò yìí oore lẹ́ ń ṣe fún al-umma an-nabi, torí pé ayé ó máa sọ ní tí wọ́n ń pè lótìtọ́ dirọ́ wọ́n sì fẹ́ sọ̀rọ̀ dòtítọ́. Kí ni mùsùlùmí fẹ́ gbà nínú ká máa kórìíra èèyàn tàbí ká máa dá ọ̀tá kalẹ̀ sínú ìṣẹ̀mí ènìyàn? Ewu bí wọ́n ti ń bá bàbá yìí bọ̀, wọ́n bẹ̀rẹ̀ látara wípé ó ní hijabu ò dáa, dòní àwọn ọmọ Markazi wọ́n ń lo hijabu o, kódà nínú ọgbà Markazi tó wá lọ jásí pé tí bàbá yẹn ń sọ ń gbà náà nìyẹn. Ṣó yẹ kí hijabu kú lórí àwọn Tullabul Markaziyya yẹn tí wọ́n jẹ́ Tullabul Markazi yẹn? Ṣó yẹ kó kù lórí wọn? Kò yẹ kó kù. Ṣó yẹ káwọn ìyàwó wọn àti àwọn ọmọ wọn náà sì máa lò ó? Ṣó yẹ káwọn tí wọ́n jẹ́ furu' Markazi yẹn kán sì máa lò ó? Wọ́n máa gbọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ, wọ́n sì máa chẹ́ǹjì rẹ̀ sí bá míì fáwọn ènìyàn nítorí kan lè kórìíra bàbá náà. Ẹnìkan ò wá ní kórìíra bàbá ní àfi kó jó lórí ibú, torí rẹ̀ ò sì lè tọ́ sí mọ́ láyé, torí pé bíra rẹ̀ léèrè pé kí lẹ̀ṣẹ̀ bàbá ní lọ́dọ̀ rẹ̀, kí lẹ̀ṣẹ̀ Sheikh Habibu lọ́dọ̀ rẹ̀? Alisabaka ṣó bú ọ ni? Àwòsábà Habika àbóbú bàbá rẹ̀? Àwòsáràkọ mẹ́lẹ̀ Habika àwò mẹ́lẹ̀ ṣó jí owó bàbá rẹ̀ àbó ó jí owó rẹ̀? Àbó gba aya bàbá rẹ̀? Àbó wọnú ilé yín ó wá gbalẹ̀ bàbá rẹ̀? Àbó gbà nǹkan ní bàbá rẹ̀? Kò kúkú ṣẹ̀ ọ́ lẹ́ṣẹ̀ kankan kọjá pé àwọn èèyàn tí wọ́n ń bínú orí wọ́n fẹ́ kó bá wọn náà. Kí lẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n náà fi ní tiẹ̀ pọ̀ ṣe lágbolé yín? Ṣé tiẹ̀ pọ̀ ṣé nínú ìran yín? Ṣé nínú property yín? Rárá, ìntọ́lọ̀ ń dá sí iṣẹ́ tá a yàn án fún lọ́lọ́ ní kó máa jẹ́, kò sí níyé máa jẹ́ bí ó ti máa jẹ tí ó máa jẹ́ ẹ̀fọ́rí fún gbogbo ọ̀tá ẹ̀sìn nìyẹn. Ẹnìkan ò ní kórìíra bàbá ní àfi kó jẹ́ ọ̀tá Ọlọ́run, ọ̀tá Ànábì Muhammad. Kí ló fẹ́ kórìíra ẹ̀ sí? Kí ló fẹ́ kórìíra ẹ̀ sí? Ó ń jẹ́ ká mọ̀ ìrọ̀rùn ẹ̀sìn àti bẹ́sìn ti dáa tó. Ṣé òun ló fi wá dáràn? Kò dáràn o. Wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní innahu yunkirul hijaba, ó ní kò sí ní yẹ́ hijab, èyí ni wọ́n kọ́ gbé lọ. Ara àwọn tí wọ́n kóra àwọn jọ́njọ́ náà tí wọ́n lọ mú ọmọ Markazi kan tí wọ́n lọ fi ṣe olórí ńjọ́ náà pé wọ́n ní kó máa jẹ́ spíkà, sọ̀rọ̀ sílé bàbá rẹ̀, kó sọ̀rọ̀ sílé ìyá rẹ̀, sọ̀rọ̀ síbi tí wọ́n ti tọ́jú ọ, sọ̀rọ̀ síbi tí wọ́n ti re làákàyè, sọ̀rọ̀ bí tí wọ́n gbìn nǹkan sí ọ lára tó fi déèyàn, tó dé Saudi tó gbọ́ Lárúbáwá tí wọ́n ń sọ ńbẹ̀ tẹ́kọ̀ọ́ fi yé ọ, tó wá délé tó wá gbógun tibẹ̀. Kò sí tí yẹn náà sọ tán. Oníṣẹ́ ìtọ́nù ní dàún láàmú láyé ń ṣe àfà rẹ̀ láfà tó kọ́ ní kéwú. Mìsáàlù wo lẹ wá fílẹ̀ fáyé? Mìsáàlù wo lẹ ń júwe fáwọn ọmọ tẹ́ ń kọ́ lẹ́kọ̀ọ́? Mìsáàlù wo lẹ ń júwe fáwọn tí ń bọ̀ lẹ́yìn? Ó fẹ́ dé sẹ́yìn náà tán náà. Ẹ̀ ń bú àfà tó kọ́ yín, wọ́n á ṣe interview fún aláìmoore rẹ̀ láìpẹ́ yìí. Pé báwo ni lágbájá ti jẹ́ sí ọ? Ó láfà mi ni. Kódà wọ́n kọ́ mi ní kéwú. Inna lillahi. Kódà moderator tí ń béèrè ọ̀rọ̀ yín tẹ́ ẹ bá rí ojú tó fi wò ẹ mọ̀ pé ó kọ́ yín ní kéwú lẹ́tí mẹ́rí fi tó báhùn. Astaghfirullah. Ẹ̀yin ló fẹ́ gbẹ̀san rẹ̀ náà. Ó kù díẹ̀, ẹ̀san fẹ́ dé tán, torẹ́sàn ò ní gbé. Torí pé nínú ta'limul muta'allim náà ni wọ́n já mẹ́ wípé man 'allamaka harfan wahidan aw man 'allamaka walau harfan wahidan fa huwa abuka fi ddin. Gbogbo ẹni tó bá ti kọ́ ọ lára fi kan ó ti di bàbá rẹ̀ nú ẹ̀sìn. Bàbá ni, kìí ṣe pé ẹ̀gbọ́n mi mọ́, ó ti di bàbá.
so kọ́lọ̀ ń bá wa ṣàlékún dáadáa fún bàbá wa náà kó túnbọ̀ jẹ́ kẹ́mi wọn gùn wọ́n ló ń tako hijab wàláàlì tí bàbá ní ń sọ ń jọ náà ò kọjá wípé kéèyàn bójú kò sí nínú ṣàríà pé kìí ṣe ṣàríà Islam ṣàríà àwọn Yahudi ni wọ́n gbé aqidatul Yahudi àwọn ní Islam tí ó sáré yànjiyàn ń bẹ̀ ó lè mọ́ tẹ́ Ọlọ́run kò sì sí násù kan nínú Al-Qur'an tó sọ bẹ́ẹ̀ tẹ́ bá ń bi wọ́n lè rè kí wọ́n láyé abẹ́ tí ń sọ bẹ́ẹ̀ yóò ní yudinina alayhinna min jalabibihinna ladayk jilbabu ní niqab bàbá yóò tako hijab wọ́n ló ń tako hijab níbo ya wọ́n tó ṣe generation wọ́n ní innahu yasubbu al-Bukhari wọ́n ló ń bú al-Bukhari wa Muslim níbo ya wọ́n ní innahu yunkiru al-ahaditha wọ́n ló ń tako hadithu ní la ilaha illallah wọ́n kú ń bẹ́ẹ̀ kò sí tí wọ́n wí tán wọ́n ní innahu yunkiru al-islam wa yastashhid ala al-islam wa yastashhid limaqalatihi aw aqwalihi bí aqwali al-mustashrikin wọ́n l'orientalist ní tíra wọn ní máa ka kò sírọ́ tí wọ́n pa láti fi bàbá nìjẹ́ níbòyá wọ́n ní innahu yasubbu sahaba yasubbu ashab an-nabi wọ́n ló ń bú àwọn sàábé la ilaha illallah níbòyá wọ́n fẹ́ lè sọ pé ń bú ànábì kò sí tí wọ́n sọ tán bọ́n ṣe ń kú lórí ìkan ni wọ́n ń bọ́ sí kan ni wọ́n ń kú lórí ìkan ni wọ́n ń bọ́ sí mi wọ́n wá rí ayé ṣe wọ́n rí nǹkan ní ṣe níbòyá àwọn ló kórìíra Saudi níbòyá kò sí tí wọ́n sọ tán wọ́n tún wá ń bẹ lọ́n pé kó kú Ọlọ́run wá ní kò ní kú mọ̀ pé bọ́lọ̀ ti ṣe mudirul markaz àkọ́dé èèyàn ni fẹ́ni tí ò bá mọ̀ mọ̀ tọ̀ lẹ́yìn ni ẹ̀yìn lọ́ máa di ń tọ̀ ya náà a sì bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bọ́lọ̀ nìkan wà bàbá tó wá ń wáyìn stronger láwá rí ọmọ kan tó já sí wípé àwọn tí òun gan jáde lára ẹ̀ kò ṣeé fi ṣe fáàrí torí ibú yẹn náà sì ń lapa lára ẹ̀ ni mò ń rí lónìí làwọn èèyàn ń sẹ́ndì nǹkan kan sí mi wípé èyí tí mo rí nírọ̀lẹ́ tó ká mi lára àṣìyẹn tó kéré ó wá ní àárẹ̀ tí bàbá òun ṣe yẹn ó ta sí lọ́pọlọ ẹ bá ń bi léèrè ẹni kó sọ kú tó pa bàbá rẹ̀ ṣé ayé bàbá rẹ̀ dá tó ti mudirul markaz ni àbí bàbá rẹ̀ ráyé tó dá lò tó wọn ṣé fàárí tí máa ń ṣe òun ní kíní kan paternity òun paternity wo ìwọ lè ní ogbó bàbá rẹ̀ ìwọ tí ẹ̀mí nìkan wà nínú ìran yín téèyàn lè fi wé mudirul markaz tó ti bí wọ́n ti wà yẹn ní bọ́lọ̀ ń ti rọra ṣe wọ́n yẹn tí wọ́n kárí ayé yẹn ẹni ó tóbi jù nínú ìran yín ọlá rẹ̀ ò kọjá ẹ̀pẹ́ àwọn bàbá tó bí wọ́n máa ń jalè àwọn àfáàní ó lè àwọn àfáàní wọ́n máa ń jà wọ́n kéwú wọ́n mọ kéwú wọ́n ń gbá àwọn àfáà lójú so mi ò ní sọ púpọ̀ kí wọ́n wá máa sọ pé àárẹ̀ yẹn ó ti tá sí bàbá rẹ̀ lọ́pọlọ òun náà ní jẹ́ kán máa kí bàbá rẹ̀ máa ṣe kántankàntan kó máa ṣìwí tí ó máa fi sọ̀sọ́kúsọ nínú Ramadan sórí pé èpè ẹ̀pẹ́ ti ń jà ọ́ àṣàṣì ò lè ràn ó ti ń ràn ọ́ tó ló ti ń ṣiṣẹ́ Ọlọ́run nìkan ló sì kù tí ó kó ọyọ a sì mọ bẹ́ẹ̀ bó bẹ́ẹ̀ èèyàn ò gbọ́dọ̀ lọ kọlu àfáà tiwa bàbá wa nu torí pé ó jẹ́ èèyàn wa kán má là ń fọwọ́ bò lẹ́nìkan sẹ́ndì ẹ̀ sí mi bí a ṣé torí pé ó jẹ́ tiyín lẹ ṣe ń bò kì í ṣe pà ń bò ọ̀rọ̀ ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ bóyá Ọlọ́run ó kó ẹyọ ó ní wá bó ṣe túbá kó o wá tẹsẹ̀ bọ́ bó ti máa ń ṣe fáwọn èèyàn yẹn ó wàá mọ̀ wípé o ti ṣe tán o ti ṣe tán bí yóò ṣe jẹ́nu bàbá yìí kò lẹ́sẹ̀ kan tó ṣe kó wà kọjá pé ó ń sọ̀rọ̀ mímọ́ kò sì bẹ̀rù ẹnìkan kì í sì wojú ẹnìkan wọ́n sì rí ìtàn ó gbá ẹnìkan rí wọ́n rí ìtàn ó jàǹbá ẹnìkan rí wọ́n sì rí ìtàn mú wá kó jẹ́ ẹnìkan ló lè rí bí wọ́n ti máa ń sọ̀rọ̀ àwọn àfáà pé àgbájú ẹ̀ 419 ọ̀daràn ọ̀dàlẹ̀ kì í ṣe tiẹ̀ ṣé yẹn náà ò tó ní fàárí ni ó tó ní fàárí
tọ́píìkì tí mo wá mú nírọ̀lẹ́ nínú ọ̀rọ̀ bàbá ní nínú ọ̀rọ̀ mẹ́ta tí ń dá wuyewuye kalẹ̀ mo ti yanjú èyí télére lọ dá sí pé kó lọ jọyìn àwọn ẹgbẹ́ eléré kó máa bá wọn sọ̀rọ̀ eléré kò sí tó kàn án pẹ̀lú eléyìí torí pé ìmọ̀ rẹ̀ ò tó bẹ́ẹ̀ mo sì ti sọ ti àfáà dáadáa tí mo ní mo fẹ́ràn rẹ̀ tó jẹ́ àfáà tí wọ́n ń pè ní alálùkùránì bí sọ́hìbùl kùránì wọ́n máa pè wọ́n àmọ́ wọ́n máa ń kẹ́ńpọ̀ mọ́ ìtumọ̀ kùránì rárá èmi ò mọ̀ pé al-imamatu wal-kimama ni bàbá ń lò ọ̀rọ̀ yìí ló jẹ́ káṣírí wọn tú èyí mo ti kó mẹ́ èyí mo wá fẹ́ lọ lálẹ́ yìí náà ni wípé wọ́n ní bàbá wa sọ wípé ìgbà tó o bá jí làsúbà rẹ̀ ṣé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ṣé ń gbé èèyàn sùn tọ́lọ́run ò sì kádàrá kó jí lásìkò tí wọ́n ń kírun ṣé ń gbò bá wá jí kó mọ́ kírun mọ́ tẹ́ ẹ̀ ṣe làákàyè kèékú ṣe pé bàbá yìí sọ wípé káwọn èèyàn máa kírun àsúbà lásìkò rẹ̀ mọ́ ó ní ńgbà tó o bá jí làsúbà rẹ̀ wallahi thumma billahi alladhi la ilaha ghayruhu bó ti rí nù ń wà mẹ́rin wá tó bọ́ wá di lọ́la wà á lọ sórí wípé báwo lèyàn ṣe máa báraka bàbá wa sọ wípé béèyàn bá wá sùjúdù ó báraka àwọn àkẹ́ni ẹni ó bá bàbá náà tún mú wá pé béèyàn bá rùkú wọn ló báraka béèyàn bá sùjúdù wọn ló báraka èmi wá ń sọ fún ọ ní ìsìn wípé ẹni ó bá rùkú ó báraka ẹni ó sì bá sùjúdù ó báraka àmọ́ àwọn méjèèjì ni ó túrun wọn kí padà torí rákà ni ò pé ọ̀rọ̀ ọlá nìyẹn ṣàwọn yí pé mọ́kífù tèmi nù yín sì wá mú wá nínú ọ̀rọ̀ ànábì bíi hadilatin saraha athabita mina salafi salih bí yẹn ṣe jẹ́ nìyẹn wọ́n ní bàbá Alágége sọ wípé ìgbà tó o bá jí làsúbà rẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wallahi bẹ́ẹ̀ ni mo tún búra sí tẹ́ bá wá rẹ́ nìkan tí ń bá ń bọ́ ta tí ń sọ tí ò sí aláìmọ̀kan ni wọ́n ẹ rí i pé wọ́n ní ìwà kan tí wọ́n bá rọ́ bọ́ ta tí wọ́n yẹ̀yẹ́ bàbá nì lórí ọ̀rọ̀ tí bàbá nì sọ tó bá wá di pé àwọn èèyàn wá ń ṣàlàyé tí wọ́n rí wípé in táwọn jáde lé lórí nì àwọn ò rọ́nà lọ wọ́n wàá dákẹ́ wọn wá ní bọ́ta kan sọ pé Ọlọ́run dáríjì wá o bàbá nì ń bẹ lórí òótọ́ o níjọ́ tí bàbá yẹn ti ń sọ̀rọ̀ ṣọ́rọ̀ hijab tó sọ ní olóní ṣé àwọn ọ̀rọ̀ tí ń bẹ́nu Sahihul Bukhari tó kó ànẹ́bì bá tó kábùkù bá ìsìláàmù àtànẹ́bì táwọn èèyàn ń lò against ìsìláàmù lónìí yẹn ni bàbá yẹn sọ tí ò rí bẹ́ẹ̀ àbáwọn nǹkan míì tá a fi mú ìsìláàmù ní líle koko máwọn èèyàn tá a gbàgbé tí wọ́n ń pè ní humanity tó sì já sí pé humanity lànẹ́bì lò tó fi gbé Mẹ́kà fún ọdún 13 tí wọ́n fi lé e kú òǹbẹ̀ tọ́lọ̀ tí wọ́n gbà láyé Mẹ̀dínà tí wọ́n wá fẹ́ lọ́ọ́ pa mẹ́bẹ̀ kó tó wá dáàbò bo rẹ̀ humanity ni ó fún káfìrí lóúnjẹ ó tọ́jú káfìrí kódà ó bẹ́lẹ́bọ lò pọ̀ lọ́nà tó dáa tí ó sì ní kọ díẹ̀ sìn ó sì bá àwọn Yẹhúdí lò lọ́nà tó dáa tí ò pa ẹ̀sìn lára ó bá àwọn Nàsárà lò lọ́nà tó dáa tí ò pa ẹ̀sìn lára ó sì ń kọ lẹ́tà sáwọn ọba àwọn ìlú kankan gẹ́gẹ́ bí ọba Mọ̀kọ́kís pẹ̀lú bí àwọn Kísírà Rome ó kọ lẹ́tà sí wọn kìí ṣe gbogbo àwọn tánàbí kọ lẹ́tà sí ló gbà Islam àwọn ẹ̀mí ò gbà nítorí kán má gbẹ̀mí wọn wọ́n sì fi nǹkan ránṣẹ́ sànàbì kó lè mọ̀ pé a fẹ́ràn rẹ a fẹ́ràn mẹ́sẹ̀jì ẹ ó wọ̀ wá lọ́kàn àmọ́ tá a bá gbà wọn ó pa wá ànábì ò torí ẹ̀ sọ pé àfi kẹ́ ẹ gbà kan pa yín ẹni ó fún ànábì lẹ́ṣin tí wọ́n ń pè ní dẹ́ldẹ́l kèfèrí mà ni ẹni ó fún ànábì níyàwó tí wọ́n ń pè ní Mariyatul Qibtiyya kèfèrí mà ló fún
Sirina tó jóbìnrin tí Asad ibn Thabit tó fẹ́ níyàwó ẹni ó fún ànábì kèfèrí mà ní ó mọ̀ fún ànábì láṣọ ànábì mọ̀ gbà ó fún ànábì ní garawa ànábì mọ̀ gbà ó fún ànábì láwọn nǹkan jíjẹ ànábì gà débi nǹkan gùn. Táwọn kan bá wá ń sọ̀rọ̀ humanity ẹ máa àtàkì wọn ṣọlọ́run ò ní káwa àti káfìrí ká gbé ni àbáwọn ẹlẹ́sìn mi tí ẹ ṣe lẹ́sìn wa nínú tó fi mọ̀ ní pé tá a bá jọ gbé al-hurriyyatu ad-diniyya ọlọ́run gbé kalẹ̀ ó ní lakum dinukum waliya dini kọ́ máa ṣẹ̀sìn wọn káwa náà máa ṣẹ̀sìn tiwa ó ní kẹ́nìkan má di wọn lọ́wọ́ jọ máa ṣe tiwọn ìwọ náà máa ṣe tiẹ̀ débi pọ́lọ̀ ní walau sha'a rabbuka tó bá yẹ pọ́lọ̀ wọn bá rẹ̀ gan bá fẹ́ ni la amana man fil ardi kulluhum jami'a gbogbo ẹni tí ń bẹ láyé ní ó gbà fọ́lọ̀ ní wọn mọ̀ ṣẹ̀sìn ẹyọ kan àmọ́ Ọlọ́run ò ṣayé bẹ́ẹ̀ ṣé ìwọ ló wá fẹ́ sọ́dẹ̀ ẹyọ kan ò lè sọ́dẹ̀ ẹyọ kan ò lè change níṣẹ́ Ọlọ́run bọ́lọ́run ṣe gbé ayé kalẹ̀ nìyẹn. Tó bá lọ wo àdísù àná Muhammad sallallahu alayhi wa sallam tánàbí ti sọ̀rọ̀ humanity pẹ̀lú àwọn tá a jọ gbé ládùúgbò ó láwọn tá a jọ ń gbé ládùúgbò ìran mẹ́ta ni wọ́n ìkan ń bẹ nínú àwọn tí wọ́n jọ ń gbé ládùúgbò yẹn tó já sí pé lahu thalathatu uquqin aljaru thalatha ẹni aládùúgbò èèyàn mẹ́ta ni aljaru alladhi lahu huququ thalatha ará àdúgbò kan ń bẹ ẹ̀tọ́ mẹ́ta ló ní lọ́dọ̀ wa tá a bá jọ ń gbé ládùúgbò jáàrù kan ń bẹ tá a jọ ń gbé ládùúgbò lahu haqqani ẹ̀tọ́ méjì ló ní lọ́dọ̀ wa tá a jẹ́ mùsùlùmí ará àdúgbò kan ń bẹ òun ń bá wa gbé ládùúgbò lahu haqqun wahid ẹ̀tọ́ ẹyọ kan ló ní lọ́dọ̀ wa faljaru alladhi lahu thalathatu uquqin ẹni tá a jọ ń gbé ládùúgbò tó lẹ́tọ̀ọ́ mẹ́ta lọ́dọ̀ wa òun náà ni ya'ni aljaru muslimun zu rahmin ya'ni jarun muslimun zu rahmin ẹni tá a jọ ń gbé ládùúgbò ó wá jẹ́ mùsùlùmí ó tún wá jẹ́ ìbí àti wá tán ní bíbí lahu thalathatu uquqin ó ní ẹ̀tọ́ mẹ́ta mo kàn sáré yà ń bẹ̀ ni akù alákọ̀ọ́kọ́ náà ni hakul jiwar ìwọ ọ̀pá àjọ ń gbé ládùúgbò ẹ̀tọ́ tó bá bímọ ẹ̀tọ́ tí ń bá ń ṣe nǹkan rí ẹ̀tọ́ tínú ẹ̀ bá bàjẹ́ káwa náà bánújẹ́ pẹ̀lú ẹ̀ ká ṣò sympathy fún tó bá sì rí nǹkan ìdùnnú ká bá dùnnú torí pé àjọ ń gbé ládùúgbò ni ẹ̀tọ́ ká dáàbòbò kí nǹkan má ṣe kíyà má jẹ ẹ̀tọ́ ká má kó nira bá aládùúgbò tí ń gbé ó ní ẹ̀tọ́ pa àjọ ń gbé ládùúgbò wàhákùl islam ìwọ ti islam ń bẹ pé bàbá rí mọ́ṣáláṣí ká wá lọ bí ò bá kírun déédéé ká lọ bẹ̀ wò bóyá ó ṣàárẹ̀ ká lọ kí gbogbo bóyá tó kú rẹ̀ bá kú ká tẹ̀lé gẹ́gẹ́ bí ẹ̀tọ́ islam wàhákù rahab ẹ̀tọ́ pa àjọ jẹ́ mọ̀lẹ́bí tó kún ẹbí ò sì gbọdọ̀ já ó lẹ́tọ̀ọ́ méjì ẹ̀tọ́ mẹ́ta ará àdúgbò kan ń bẹ ẹ̀tọ́ méjì lóní ẹ̀tọ́ méjì lóní àjọ ń gbé ládùúgbò ni jáàrù ni laysa dhu rahmin aw dhi rahmin akànjọ ń gbé ládùúgbò ni kìí ṣe bí wa yóò máa gba ẹ̀tọ́ islam pé islam jọ ni wá mùsùlùmí ni wá mùsùlùmí ni àmọ́ kìí ṣe bí wa a máa fún lọ́wọ́ mùsùlùmí a sì fún níwọ̀ mùsùlùmí a wà máa fún ní ọ̀wọ̀ pàjọ ń gbé ládùúgbò àti ìwọ̀ pàjọ wà ládùúgbò èyí tó ní ìwọ̀ kan náà ni jaarun àjọ ń gbé ládùúgbò ni laysa bi muslimin wa laysa bi dhi rahmin kìí ṣe mùsùlùmí ààtàn ìyẹn túmọ̀ sí pé kò lẹ́tọ̀ọ́ ìbí lọ́dọ̀ wa àti ìwọ̀ kò sì lẹ́tọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ wa àti ìwọ̀ àmọ́ ó lẹ́tọ̀ọ́ pàjọ ń gbé ládùúgbò ṣe humanity kọ́ lọ́lọ́run sọ fún ànábì pé wa in istajāraka ahadun minal mushrikīna
tí ẹnìkan nínú àwọn abọ́gibọ̀ pé bá wá sálù ọ́ pé gbà mí má jẹ́ wọ́n pa mí dákun dáàbò bò mí fàájírìwù dáàbò bò. èyí ṣe táwọn ò fẹ́ dáàbò bò àwọn èèyàn lónìí tó yẹ pé àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ humanity yẹn a máa gbógun tì wọ́n. kí tá ń gbógun tì wọ́n táyé sọ mí gbogbo nǹkan yìí náà lọ̀ràn tí bàbá yìí dá tá a máa sọ pé irú wọn bá ní Islam òye wọn wá jẹ́ á lọ síbi tá a lọ. ìjẹ́ àṣùbà rẹ̀ ńgbà wo bá jí làṣùbà rẹ̀ bẹ́ẹ̀ ni látòrí àwọn ànábì Muhammad sallallahu alayhi wa sallam. aláwọ̀kọ́ ń tá a gbọ́dọ̀ lọ́wọ́ mọ̀ ní wípé annahim ma'zurun waqta nawmihi ẹni tí ń bá ń sùn lọ́wọ́ ma'zurun ó ti rí nǹkan gbáralé ó sì ti rí nǹkan farati ó ti ráwáwí lásìkò tí ń bá ń sùn yẹn kò sí ṣòro kan fún níwájú Ọlọ́run kò sí ṣòro kan fún nínú ṣàríà kò sí ṣòro kan fún nínú ẹ̀sìn. annahimu ma'zurun waqta nawmi ẹni tí ń bá ń sùn lọ́wọ́ àsìkò tí ń sùn yẹn kò kọ́kọ́ ní problem pẹ̀lú Ọlọ́run kò ní problem pẹ̀lú ànábì kò lọ́rọ̀ kan tó dá ó ti kọ́kọ́ ní àwáwí tí ó máa jẹ́ excuse. wájú àlọ́ka àdísù àná Muhammad sallallahu alayhi wa sallam. hadithu tí mo fẹ́ kà yìí ń bẹ nínú Sahihul Bukhari ó sì ń bẹ nínú Sahihu Muslim. tá a bá lọ ka Sahihul Bukhari hadithu yìí ń bẹ nínú hadith 572 nínú Sahihu Muslim hadithu yẹn ń bẹ nínú hadith 684 ló ti rí hadithu yẹn. kí la hadithu yẹn wá wí? ó jáde hadithu Anas ibn Malik rahimahumullah kọlọmbà wa ṣàánú àwọn méjèèjì. ó ní qala an-nabiyyu sallallahu alayhi wa sallam wọ́n lá nẹ́bí sọ lọ́rọ̀ kọlọmbà wa kí àná Muhammad. wọ́n ní man nasiya an salatin aw nasiyaha man nasiya an salatin aw nama anha فكفارتها أن يصليها إذا ذكرها صلى الله عليه وسلم. أن محمد صلى الله عليه وسلم ومن نسي عن صلاة ẹni tó já sí pé ìgbàgbé ló mú tí ò fi kírun ó gbàgbé kò mọ̀ básìkò ti lọ أو نام عنها tàbó sùn ní àsìkò oorun ní fi kọjá mọ́ lára fakafaratuha kò ní jìyà kankan níwájú Ọlọ́run kò sọ̀rọ̀ kan tó dá ẹnu tó lè fi tọ́ọ̀rọ̀ nì náà ni pé an yusalliha idha dhakaraha kó sì kírun ní padà nígbà tó bá rántí tó rásìkò tó rántí yẹn àsìkò oorun yẹn ní fún lọ́dọ̀ Ọlọ́run tó ní. ṣé nígbà èèyàn wá gbàgbé tọ́lọ̀ ń gbà á lágbé tí ò láǹfààní kó kírun lásìkò rẹ̀ kìí ṣe pé ó mú bí ànábì Suleiman bó ṣe ń wo àwọn ọlá tó ní tí gbàgbé fi mú tí ò fi láǹfààní àti sin lọ́hùn tí ó wá torí ẹ̀ kò sin Ọlọ́run yẹn mú. Ànábì sọ wípé man nasiya an salatin kìí ti ẹ ṣe pé ó gbàgbé ìgbàgbé ló mú torọ́lọ́run ní mọ́ gbàyàn lágbé nǹkan. a ò náà máa àná tàbí ó tiẹ̀ wá sùn oorun yẹn ló sùn ni wọ́n fi kírun mọ́ lára tí ò bá wọn kí. Ànábì sallam ní fakafaratuha in tí ó kàn fi pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ tí ó fi tọ́ọ̀rọ̀ yẹn torí pé kò fẹ́ kàn lẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ Ọlọ́run ò ní bí ní kankan an yusalliha idha dhakara kó kírun yẹn nígbò bá jí kó kírun yẹn nígbò bá rántí. ṣé ni ó wá gbàgbé sùn lásìkò zuri ṣé tó bá wá jí kó mọ̀ kí mọ́ àbẹ́ ni ó gbàgbé sùn tí ò láǹfààní kó jí lásìkò àsúbà ṣé kó mọ̀ kí mọ́ torí pé ó ti gbàgbé. tí Mudirul Markaz bá ń sọ fún wa wípé nígbà èèyàn bá jí làsúbẹ̀ ìwọ náà gbé sí làákàyè nígbà tó bá jí ṣẹ́ni tí ò jí lè kírun ni
ṣebí tó bá jí ni ànábì náà sì sọ bẹ́ẹ̀ àdísù kan mọ́ fún ọ̀hún. Qala Shawkani rahimahullah, al-Imam Shawkani àwọn náà wá dá sọ̀rọ̀ yìí wọ́n ní al-hadith wọ́n lọ́rọ̀ tá a pè lọ́rọ̀ ànábì yadullu ala anna an-na'ima laysa bimukallafi hala nawmihi wa huwa ijma'. Al-Imam Shawkani rahimahullah àgbà àfáà nínú àwọn àfáà súnnà táwọn sàlàfíyà yìí sì nígbàgbọ́ nínú wọn. Wọ́n ní al-hadith wọ́n ládìsù tá a kà yìí yadullu ala anna an-na'ima laysa bimukallafin laysa bimukallaf hala nawmihi. Wọ́n ní àdìsì yìí ń tọ́ka fún wa pé ala anna an-na'ima pé ẹni tí ń bá ń sùn lọ́wọ́ laysa bimukallaf ó ti kúrò lẹ́ni tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé ṣé ó ti kírun àbó ò ti kírun lọ́dọ̀ Ọlọ́run àfìgbà tó bá jí. Ó ti kọ́kọ́ kúrò nínú mukallaf. Ọlọ́run ò kọ́kọ́ la òfin kankan bọ̀ ọ́ lọ́rùn lásìkò tí ń sùn yẹn, kò sófin kan tó mú mọ́ àfìgbà tó bá jí lòfin mú. Hala nawmi àsìkò tí ń sùn yẹn ó ti kúrò nínú ẹni tí wọ́n la nǹkan bọ̀ lọ́rùn. Wa huwa ijma' ọ̀rọ̀ yìí ijma' wo àwọn àfọ́ onímọ̀ ni tẹnu wọn papọ̀ lórí ẹ̀. Àdísù kan láka yẹn tí Imam Shawkani sọ̀rọ̀ lórí ẹ̀ jẹ́ àlọ́ka àdísù mi. An Abi Sa'id al-Khudri wá gbọ́ eléyìí o kó lè mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n ń takò Mudirul Markaz àtàjígini ni o àtẹlẹ́rẹ̀ ni o àtàfà oní Sahibul Qur'ani bẹ́yà Sahibul Bayani ní sí máa pèrè àti irú wọn tó kù bẹ́ẹ̀ aláìmọ̀kan ni wọ́n níbi ọ̀rọ̀ yìí. Ó lè jẹ́ pé wọ́n fẹ́ ṣọ̀tẹ̀, ó sì lè já sí pé bí wọ́n ti máa ń ṣe bọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìkà àtàbánijẹ́ tí wọ́n èé ronú àlùkìyámọ̀ pé àfi kí bàbá yẹn ó ṣubú. Béèyàn yìí bá ṣòpònú èèyàn ṣe wá sí wákàtí kan ó lé wọ́n wá gbé 2 seconds wọ́n wá gé e wá fún wọ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ bó o ṣe dàgbà tó bó o ti lẹ́spíríẹ́nsì tó níbi tó kọ́ àwọn èèyàn ní kéwúdé ìwọ náà wá tẹ̀lé 2 seconds. Ṣé làákàyè rẹ wá dá? Ṣé o ní làákàyè ṣá? Kò sí làákàyè lọ́dọ̀ rẹ̀. Ó yẹ kó o béèrè wípé min ayna bada'a al-khatibu kalamahu, ẹni tí ń sọ̀rọ̀ yẹn ń bo ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Wa madha ba'da ma quta'at min kalamihi, èyí tó tí wọ́n gé lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ dà tí wọ́n náà bá ṣe wèrè. Ó fi hàn pé ó gbádùn torí wọ́n rí ọ léèyàn bú ni wọ́n ṣe gérú ẹ̀ wá bá wọn. Ó ní béèrè pé kí ní ń bọ̀ níwájú kí ló wà lẹ́yìn rẹ̀ tó wáyé pé 2 seconds yẹn ni wọ́n náà wá ya wèrè ló wá bọ́ ta sí ló wá tan kámẹ́rà. Ó ní làákàyè. Báwọn kọjú orí rẹ̀ ti dàgbà tó ó yẹ kán máa wò pé eléyìí ní làákàyè báyìí. Kò sí làákàyè fún ọnu. Wá gbọ́ hadith eléyìí. Ǹjásíkò téèyàn bá jí làṣùbà rẹ̀. An Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu. جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم. نعم. Ẹ dákun. Mo fẹ́ screen record àyè yìí torí pé ó bùkátà kí n screen record àyè yìí nítorí purpose. Ǹjẹ́ ńgbè yẹn bá jí làṣùbà rẹ̀ gẹ́gẹ́ bí Mudirul Markaz ṣe sọ fún wa bẹ́ẹ̀ ni. Mo láwọn tí ń tako bàbá ni látorí Ajígini eléré àtàfà tí mo sọ̀rọ̀ rẹ̀ rànlẹ́. Aláìmọ̀kan ni wọ́n lórí ọ̀rọ̀ yìí. Kódà lórí wípé Ọlọ́run ò dárúkọ àwọn àsìkò orun Al-Qur'an àgbẹ̀ mo ti sọ yẹn kọjá Ọlọ́run ò dárúkọ rẹ̀. Bọ́lọ́run bá sì dárúkọ rẹ̀ ní kẹ́ ẹ sọ àwọn ibi tó ti dárúkọ rẹ̀ pé àsìkò báyìí ni wọ́n máa kí. Aqimi ssalata liduluki shamsi ó ń sọ pé ó sọ fún Ànábì kó máa kírun látàárọ̀ dálẹ̀ kò fún lásìkò.
màláíkà Jibril ló padà wá kọ́. Mo ti kà yẹn rọ̀lẹ́, ó wà nù Musnadul Imam Ahmad, ó wà nù Sunanu Tirmidhi, ó wà lọ́dọ̀ Abi Dawud, tó ní amẹ́ni Jibril marratayn, ẹ̀ẹ̀mejì ni Jibril wá ṣáájú kírun fún mi, tó wá kọ́ mi lásìkò tí wọ́n máa ń kírun. Ó kọ́ lọ́jọ́ àkọ́kọ́, ó wá bá nígbà tó rùn yẹ̀ kúrò látàrí sánmọ̀, mo ti kó tiẹ̀ rọ̀lẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá bá ní sọ̀látùl asr nígbà tí òòrùn ṣe dédé rẹ̀, ó wá bá ní magrib ní dédé ìgbà tẹ́ni tó gbà rẹ̀ máa túnu, ó wá bá ní sọ̀látùl ìṣà nígbà tí ìwò pápá tí ò yọmọ́ tí wọ́n ń pè ní tamasoko. Ó ní ń bọ̀ tún dọjọ́ kejì, ó tún wá bá mi ní sọ̀látùl fajar láti parí irun ọjọ́ nì. Ó wá bá mi, ó wá kírun fún mi nígbà tí ẹni tí ó gbààwẹ̀ tó ti gbààwẹ̀ rẹ̀ tí ò lẹ́tọ̀ọ́ kó jẹun mọ́. Màláíkà Jibril ló wá kọ́, ló wá kí fún àwọn àsìkò tí ó máa kírun. Ọlọ́run ò sọ nínú Al-Qur'an. Mi ò wá mọ̀ ń tá ìmọ̀ kan wá jẹ́ kẹ́ ẹ ya wèrè tẹ́ ẹ̀ máa ń tẹ̀ ń ṣe sí. Ìyíhùn lọ bẹ́ẹ̀. Ó ní Jibril tún wá lọ́jọ́ kejì, ó tún wá kọ́ mi àmẹ́nì. Ó wá kírun zúrì fún mi nígbà tí ibòjì tó ṣe déédéé ẹ̀, kìí ṣe pé ńgbà tó yẹ kúrò látàrí mọ́, tó ṣe déédéé ẹ̀ tó wà ń sáìsì ẹ̀. Ó ní lọ́jọ́ kejì ó tún wá dé lásìkò àlásàrí, ó wá kí fún mi nígbà tí ibòjì ẹ̀ wà ní gígùn ní déédéé ẹ̀ lọ́nà méjì. Ìgbà tí ìjì yẹn dọ́bù, ó gùn ju sáìsì ẹ̀ lọ, ó wá ṣe déédéé rẹ̀ lọ́nà méjì. Ó nígbà tí ó wá kírun mágríbì fún mi, ó kí lásìkò tẹni tí máa túnu, táláwẹ̀ máa túnu. Ó wá kírun ìṣáì fún mi ní ìdá méjì òru, ní ìdá kan nínú ìdá mẹ́ta òru jàre, ìdá kan nínú kádòrú sí mẹ́ta ní ìṣáì. Ó kọ́ Ànábì pé kó lè mọ̀ pé longer day a máa bẹ, shorter night a máa bẹ, longer night a máa bẹ, shorter days a máa bẹ. Àwọn àsìkò òru máa yí padà. Ọlọ́run ò sọ fún Ànábì ní Al-Qur'an. Inna salata kanat ala al-mu'minina kitaban mawquta tọ́lọ́run sọ. Àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti ń kírun ló fi bá a sọ̀rọ̀. Ànábì kọ́ ló másìkò, wọ́n wá kí i fún ni. Bẹ́ẹ̀ bá sì lẹ́rìí, ibi Ọlọ́run ti sọ, ẹ mú wá ká lè mọ̀ pé nímọ̀ ní pé lóòótọ́ lẹ̀ ń fọ́ ti bàbá yẹn. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ṣé wá ti sùn ẹlẹ́ẹ̀kejì tí mo wá fẹ́ mú wáyé? Ìjẹ́ àsìkò téèyàn bá jí làṣùbà rẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣẹ́ni tí ò jí lásìkò tí wọ́n ń kà ṣùbà, ṣé ń gbọ́ bá jí kò ní kírun mọ́ ni? Irú kéwù wò lẹ kéwù ọ̀tẹ̀, kéwù kẹ́ni má ní, kéwù pẹ́ nìkan fẹ́ fowó báyé yín jẹ́. Tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ ṣe mọ́, tẹ́ ẹ̀ jẹ́ kí Islam mú àwọn èèyàn mọ́. Àwọn èèyàn fẹ́ lè sọ pé àwọn ò ní ṣe Islam mọ́ tí ẹ bá ṣerú ọ̀rọ̀ babaláyége tí wọ́n máa gbọ́. Wọ́n wà díìsù tí mo fẹ́ mú wáyé. Mo ti mú kan wá ní ìsìn tó jẹ́ lọ́dọ̀ Anas ibn Malik radiyallahu ta'ala anhu nínú Sahihul Bukhari àti Muslim. Al-Bukhari 572, Muslim 684. Tó l'Ànábì sọ wípé man nasiya an salatin aw nama anha, ẹni tó bá gbàgbé ìrun kan lásìkò tí ò kí, aw nama anha, tàbó tí ẹ sùn lásìkò òrun yẹn, àsìkò yẹn wá kọjá, ó ní falyusalliha, kó kí padà hina dhakaraha, nígbò bá rántí lẹ́yìn tó bá jí. Ṣé èé ṣe gbà tó jí lásìkò òrun tiẹ̀? Kíyàn wá dàgbà kó tó ponú, kíyàn lóhun tó rídìí lọ, èèyàn gbọ́dọ̀ rídìí lọ kó gọ̀. Kí láǹfààní lọ tí irú àwọn adíginí lọ stọ́dì tí wọ́n ní lè fi làákàyè sí ọ̀rọ̀? Kí láǹfààní irú ìwé tí lè kà? Kí láǹfààní irú láwàní táfà aláṣọ funfun nì tó wé sórí? Àtàwọn míì tí wọ́n jọ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Torí pé mi ò tí ì láǹfààní àtàwọn míì ṣerékodé míì. Èmi ò kàn tán kámẹ́rà ní kò wá ní ṣe, ìwọ náà ṣe ilé ìjẹ́ káwọn tó ṣe ti bẹ́ẹ̀ nì fún jẹ́ kán gbọ́. La fi ń bẹ̀ yín, ẹ bá wa ṣe ilé yìí náà, ẹjọ́ kàn wọ́n lára.
ẹ rí pé wọ́n ní wu ẹ̀rí tá mú wáyé wọ́n mọ̀ wábì kan tí ó máa jẹ́ a second téèyàn ti ṣe kiri kan wí gẹ́gẹ́ bí ìṣe Ọlọ́run lára ọbẹ̀ ènìyàn jẹ́bẹ̀ kullu bani Adama khata'un gbogbo ìran ènìyàn láyé ní máa ṣàṣìṣe kódà ànábì náà máa ṣe tálùkùránì náà sọ bẹ́ẹ̀ wọ́n lè lọ́la ànábì ṣàṣìṣe yìí sì mú wá Ọlọ́run náà sọ bẹ́ẹ̀ tọ́lọ́run máa correct ẹ̀ pé má ṣe bẹ́ẹ̀ báyìí ní kò ṣe ẹnìkan ò ànábì náà ló sì sọ bẹ́ẹ̀ òun náà sì pẹ̀lú ọmọ bani Adam ó lẹ́ni tó bá gbàgbé ìrun kan tàbó sùn kó kí ń gbò bá rántí tó lásìkò tó rántí yẹn àsìkò tí ẹni nì lọ́dọ̀ ọba tó ní mo wá ní al-Imam Shawkani wá dá sí rahimahullah wọ́n ní al-hadithu yadullu ala anna an-nahim laysa bimukallafin hala nawmi ẹni tí ń bá ń sùn ó ti kúrò lẹ́ni tí òfin ẹ̀sìn ń bẹ lọ́rùn ẹ̀ lásìkò yẹn wọ́n ní bílèrè nǹkankan àfìgbà tó bá jí Ash-Shawkani ní uwa ijma èyí tá a sọ yìí ń tẹnu àwọn àfa wà lórí ẹ̀ nìyẹn wá jẹ́ wá mọ́ hadisi wá tó máa fi mọ̀ pé ń gbé èèyàn bá jí làṣúbà rẹ̀ tí bàbá yẹn ń sọ ṣé ń gbé èèyàn bá sùn tí ò jí lásìkò tí wọ́n ń kàṣúbà nítorí ìdí kan àbí ìdí mi ṣé ń gbò bá jí kó mọ̀ kí mọ́ ń gbò bá jí yẹn náà lásìkò àṣúbà rẹ̀ ń tẹ́ ẹ̀gbọ́n yẹn nìyẹn hàn Abi Sa'id al-Khudri látẹnu àfáwà Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu kọ́lọ̀ bá wa yọrí sí wọn wọ́n ní jahat imra'atun ila an-nabiy sallallahu alayhi wa sallam faqalat wọ́n ní wa nahnu indahu mẹ́gbọ́ wọ́n lárábìnrin kan wá bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wa nahnu indahu a sì ń bẹ lọ́dọ̀ Ànábì jọ́nà qala rasulullah ó ní faqalati ya rasulallah arábìnrin yẹn wá ní mo pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run inna zawji àlọ́kọ mi ọ̀rọ̀ rẹ̀ mo wá sọ fún ọ Safwan bunul Mu'attal ọkọ rẹ̀ tí wọ́n ń sọ ìkánnú àwọn sàhábà Ànábì ni òun èé máa kí àsúbà lásìkò tí wọ́n máa kí yóò sùn nígbà yìí kò sì sí bẹ́ẹ̀ tí lè jí kò ní jí àfi tásìkò òun bá kọjá lọ arábìnrin yẹn wá mú ẹjọ́ ọkọ rẹ̀ wá bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá ní ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run Abi Sa'id al-Khudri níjọ́ tó mú ẹjọ́ yìí wá ó ní wa nahnu indahu à ń bẹ lọ́dọ̀ Ànábì ìjọ náà ó wá ní ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run inna zawji Safwan bunul Mu'attal ọkọ mi Safwan ọmọ Mu'attal la yusalli salatal fajr hatta tatlu ash-shams kì í máa kírun àsúbà láyé àfìgbà tó rùn báyọ̀ sọ̀hábà Ànábì ìyàwó rẹ̀ wá mẹ́jọ rẹ̀ wá béèyàn bá jólù kírun ṣé kò ní jẹ́ sọ̀hábà Ànábì sallallahu alayhi wa sallam wa radiyallahu anhum ajma'a ìyàwó sọ̀hábì yìí ó wá mẹ́jọ sọ̀hábà wá bá ọ̀gá wọn pé inna zawji ọkọ mi ó sì ń fẹ́ k'Ànábì mọ́kọ rẹ̀ tí ń wí pé Safwan bunul Mu'attal la yusalli salatal fajr hatta tatlu ash-shams kì í máa kírun àsúbà ìrun alfajari àfìgbà tó òòrùn bá yọ la ilaha illallah Abi Sa'id al-Khudri tí ń sọ̀rọ̀ yìí qal ó sọ mọ́rọ̀ ni ó ní wa Safwanu indahu Safwanu náà sì ń bẹ lọ́dọ̀ Ànábì lásìkò tí ìyàwó rẹ̀ wá bá sallallahu alayhi wa sallam ẹ̀yin tẹ́ yẹ ká tíra kèfèrí lẹ́nìkan ẹ lọ pa ẹ gbọ́dọ̀ bá wọn ṣe ẹ gbọ́dọ̀ ṣe kíní kan àwọn tíra tẹ́ mọ́ ká níyẹn tíra ká fúnlẹ̀ máa yé gbogbo tí ò dá tí ò ní jẹ́ kí Islam múyàn tí ò ní jẹ́ kí Islam kó dùn mọ́yàn lẹ́yìn máa kà jáde fáyé kan pààyàn ní ìrònú bandit ní ń bẹ lọ́kàn yín ìrònú Boko Haram ní ń bẹ lọ́dọ̀ yín ìrònú àwọn kidnapper ní ń bẹ lọ́dọ̀ yín ẹ rí bí wọ́n ti lọ gbé èyí tí ń gbẹnu sọ fún àwọn bandit wá sílẹ̀ Yorùbá láti wá bá wọn ṣe conference gbogbo àwọn tí wọ́n wà ní conference ni ó yẹ kí ìjọba gbé gbogbo wọn ni tá wá rí inú wọn tó bọ́ta tí ń sọ wípé
gbogbo ẹ̀yin ilé kéwú ẹ lọ mọ́ kọ́ àwọn ọmọ níbi wọ́n ti máa ń yìnbọn. Àríwèrè kan nínú wọn àtàwọn tó dàgbà tí wọ́n níbẹ̀ lẹ́nu tí ò ní làákàyè, ààrẹ nìkan kó jáde kó ní ọ̀rọ̀ tó sọ yẹn ò dáa. Ó ṣe ní kán lọ mọ́ kọ́ àwọn èèyàn níbọn níbi tí wọ́n pa àwọn èèyàn dé ní Kwara àti níbòmí àti níbòmí. Àsìkò tí wọ́n máa ń pa àwọn èèyàn yẹn lẹ́ẹ̀mọ́ lẹ́yìn ṣe kọ́nfẹ́rẹ́nsì ṣàríà, ìgbà wo lẹ̀rù ò ní bá àwọn èèyàn. Àwọn tí wọ́n sì ń pààyàn yìí ariwo ṣàríà làwọn náà ń pa, ọ̀rọ̀ ṣàríà ni wọ́n mú dání, wọ́n láwọn ń ṣẹ̀sìn ni. Wọ́n máa lérò pé pa ogun àwọn tán. Ṣẹ́sìn nìyẹn kéèyàn lọ máa ṣọ́ ẹni tí ó gbà rẹ̀ kiri kó lọ máa arrest ẹ̀. Ṣé Islam ló rán wa bẹ́ẹ̀? Ma alayna illa al-balag tí wà ní ká jíṣẹ́ fún yàn, kó ṣe ò sí lọ́dọ̀ wa, Ọlọ́run ló ti tiẹ̀ bẹ́ẹ̀. Kí ló dé tá a dorí ẹ̀sìn kodò táwọn èèyàn máa lérò pé bẹ́sìn yẹn ti rí lọ́dọ̀ ànábì nu, tí wọ́n máa ní ṣe ànábì tó yẹ kéèyàn tẹ̀lé nìyẹn, tí wọ́n wà máa sọ ẹ̀yin lẹ́sìn ń kábùkù bá. Arábìnrin yìí wá bá ànábì sallam, wà ní ya Rasulallah, ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run, inna zawji Safwan ibn al-Mu'attal la yusalli salata al-fajr hatta tatlu'a ash-shams. Ọkọ mi Safwan ọmọ Mu'attal kó mọ̀ dáadáa, kì í máa kírun alfajari àfi tó rùn bá yọ. Abi Sa'id al-Khudri ní wa Safwan indahu, Safwan náà dẹ̀ ń bẹ lọ́dọ̀ ànábì nígbà ìyàwó rẹ̀ mẹ́jọ wá. Kẹ́ lè mọ̀ pé ẹ̀yin ọmọ kéwú tí wọ́n ń tan kámẹ́rà níwájú ẹ̀ tẹ́ ń rò pé ṣéwù làwọn àfáà yín, wọ́n ṣe kankan. Social media ló kún wọn lọ́wọ́, wọ́n èé kátírà, wọ́n èé kankankan, ọlá ayé nìkan náà ni kó wá kán sì gba mọ̀ṣọ́rù, kán sì mọ bàdá àwọn èèyàn, kán rẹ́ni tó jó lórí ire kán fẹ́ bá tiẹ̀ jẹ́, kán rẹ́ni tọ́rọ̀ rẹ̀ fẹ́ nítumọ̀ kán fẹ́ kó panu, kán fó parẹ́. Ẹ máa wo èyí tó dàbí ẹlẹ́dẹ̀ níwò ní tí ò ní làákàyè, kí yẹn máa pe irú àwọn bàbá ìmáàmù Ìbàdàn la ilaha illallah kó máa sọ̀rọ̀ sí wọn ní ọ̀rọ̀ àgọ̀, tẹ́ máa fi mọ̀ pé bàbá tó bí òun náà gọ̀, torí tí bàbá rẹ̀ ò bá gọ̀, bàbá yẹn ìwà àgọ̀ ó ti kú lára ẹ̀. Wọ́n lọ́mọ rẹ̀ gọ̀, oní tí ò bá ti kú kí ni ó pa bí èsà gọ̀? Àgọ̀ ara bá bẹ̀rẹ̀ ló yẹ kó lè lanu mọ́ sọ fáwọn ẹgbẹ́ bàbá rẹ̀ pé òun gọ̀ ni wọ́n, torí pé wọ́n sọ̀rọ̀ ọjọ́ báyìí làwẹ̀ ó bẹ̀rẹ̀. Ìyún náà lọ̀rọ̀ tí wọ́n dá ló ń bínú. Kò yìí sí tí ń dùn kọjá mufti Sheikh Abdulrasaq tí wọ́n yàn. Ó ní ìgbéraga ń bẹ lára ẹ̀, òòjọ́ èèyàn, ìwà rẹ̀ òòjọ́ tààfà, pòlítíkù tọ́ọ̀gì ní ẹ́. Lọ́dọ̀ ọ̀gbẹ́ni lọ́sùn, pòlítíkù tọ́ọ̀gì ní ẹ́, ìwà tọ́ọ̀gì yẹn ló wá ń gbé wọ́n fún rẹ̀ wò ó, òòjọ́ àfà débi mufti pẹ̀lú bó ṣe ń wùwà, bó ṣe ń sọ̀rọ̀. Wo àwọn MC Musiliu Olúọmọ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n mójútó garage, wo bí wọ́n ṣe máa ń wà, wo bọ́n ṣe máa ń compose ara wọn gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bá dàgbò, wo bí wọ́n ṣe máa ń rí. Ó ti mọ̀ pé ò níyà tó dá, ò ní bàbá tó dá. Bàbá yẹn náà tún wá gọ̀, tí bàbá rẹ̀ ò bá gọ̀ tó fi wá gọ̀ kọ àtàwọn àfáà yẹn náà wọ́n gọ̀. Wo wòye tó mú kiri, àfáà yẹn tó mú kiri bí arìndìn tí yẹn kàn tẹ̀lé ẹ ṣùgọ́ṣùgọ́ pẹ̀lú ọjọ́ orí ẹ̀. Bàbá yẹn lukó. Èmi mọ̀ yí pé mi ò mọ̀ táwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ń wò tí wọ́n àti ìyẹn wàzírù tí wọ́n. Kójú ọmọ ẹjọ́ wàzírù bí kó mọ bí tó ń bí lọ́ngì sí. Gbogbo ọ̀rọ̀ àgbàlagbà kó máa sọ̀rọ̀ bí àwọn ọmọ tí ò ní làákàyè. Arábìnrin yẹn wá bá Nábì, ó ní inna zawji, ṣe rọ́kọ mi o, Safwan ibn al-Mu'attal, Safwan ọmọ Mu'attal la yusalli al-fajra hatta tatlu'a ash-shams, kì í máa kírun àṣùbà àfìgbà tó òrùn bá yọ. Ẹni yẹn sì jẹ́ sàábé Ànábì Muhammad. Wa Safwan indahu, Safwan sì ń bẹ ní jókòó pẹ̀lú Ànábì Muhammad sallallahu nígbà ìyàwó rẹ̀ mẹ́jọ wá. Fasa'alahu amma qalat, Ànábì wá bi Safwan léèrè pé tí ìyàwó rẹ̀ wí bó ló ti jẹ́, kí ló wí lórí ẹ̀? Faqala ya Rasulallah, ó ní mo pèrè òjíṣẹ́ Ọlọ́run, inna ahlu baytin qad urifa lana dhaka.
tó gbọ́n tí Sọ̀fúwánù sọ sàhábà nẹ́bì ó ní iná ṣòra wa o ahlu baytin nínú ilé wa nínú ìran wa nínú ìbí wa àdámọ́ wa ni ká sùn ká má lè jí lásìkò àlùfájàrí kọ̀dì òrìfà lánàá záàkà ayé sì mọ́mọ́ wa bẹ́ẹ̀ pé nation wa ni àdísù ànábì ni o àdísù ànábì ni o kọ̀dì òrìfà lánàá záàkà gbogbo ayé ló mọ́mọ́ ìdílé wa kìí ṣe pé mi nìkan nínú ìran wa àdámọ́ wa ni ká sùn kán má jí lásìkò kódà kan jí wa ká má dìde àfi tó rùn bá yọ ó lè lánàá káàdù nastekis ata tatolo ashams àwa èkì lágbára kì í lè dìde àì lè dìde àì lè jí àfi tó rùn bá yọ sàhábà nẹ́bì ṣáwọn ilé ìwà mọ̀ kéwú báyìí àti fùtúlù tẹ́ ń gbé ń fùdúlù ẹ̀dẹ̀ máa ṣe bí àfa ẹ̀ẹ́dẹ̀ máa wọ agbádá ẹ̀ẹ́kóṣẹ́ sáṣọ ìyẹn á lọ gbìn jẹran àwọn èèyàn ó jókòó níwájú yín ní alukọ bí ìgbà pé gbogbo nǹkan lè mọ̀ nígbà tí lọ Saudi wọ́n dẹ̀ kóná lẹ́ẹ̀dì kú òlù làákàyè yín ẹ̀dẹ̀ wá wà dogmatize sàhábà nẹ́bì ni o lànẹ́bì ń bi léèrè pé kí ló dé tó ilé kírun àlùfájàrí tí mùdírù mọ́ríkàsí sọ yìí wípé ńgbà tó bá jí làṣùbà rẹ̀ tí gbogbo yín ya wèrè sí sàhábà kan ó ṣẹlẹ̀ sí lójú ayé ànábì tí ìyàwó rẹ̀ sì mẹ́jọ rẹ̀ wá Sọ̀fúwánù búnul Mu'attal sí ló kọ sàhábà náà pé ọkọ mi o inna zawji la yusalli al-fajra hatta tatlu ash-shams kìí máa kírun àṣùbà àfi tó rùn bá yọ ọkọ rẹ̀ sì wà ń jòkó ó sì dákọ rẹ̀ pé Sọ̀fúwánù búnul Mu'attal ni ànábì sì kọjú sí Sọ̀fúwánù wípé ma taqul fima qalat kí ló fẹ́ sọ sí tó wí faqala ya Rasulallah ó ní rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run inna ahlu baytin qad urifa lana dhaka la nakadu nastayqiz hatta tatlu ash-shams nínú ìran ti wá urifa lana dhaka ayé mọ̀ọ́mọ́ wá padà máa wá ní kò sí ń tẹ́lẹ̀ ṣe la nakadu nastayqiz a lè jí hatta tatlu ash-shams àfi tó rùn bá yọ bóòrùn ò bá yọ àwọn ìran wa lè rí wọn kán jí kọ́ọ̀l wá gbọ́n tán nẹ́bí wí sallallahu alayhi wa sallam ibi tí mo wá dé yìí kọ́ ló wá yẹ kí kíní ìfẹ́ gé àwọn torí àwọn TikTok yìí dànù subhanallah now ẹ dákun ẹ jẹ́ kí n ẹ má bínú torí Ọlọ́run ẹ jẹ́ ìyanjú bẹ̀rún naam sọ̀hábà ànábì ni ó níyàwó rẹ̀ lọ fẹjọ́ rẹ̀ sùn níjọ́ tí ìyàwó mẹ́jọ níwá ọkọ ń bẹ́ẹ̀ o tó dẹ̀ ń sọ lójú ọkọ rẹ̀ pé inna zawji Sọ̀fúwánù búnul Mu'attal la yusalli al-fajra hatta tatlu ash-shams ṣe rọ́kọ mi Sọ̀fúwánù yìí kì í máa kírun àṣùbà àfi tí òòrùn bá yọ o ànábì sì béèrè lọ́wọ́ Sọ̀fúwánù sọ̀hábà ànábì wípé èé ṣe kí ló dé ó sì ní ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run inna ahlu baytin qad urifa lana dhaka wala nakadu nastayqizu hatta tatlu ash-shams nínú ìran ti wá nínú ẹbí wa àdámọ́ wa ni àyè lè jí àyè lè dìde la nakadu kò tiẹ̀ rọrùn fún wa àyè lè ṣe káwá dìde lásùbà nídàájí àtàtà tó ló wà shams àfi tó rùn báyọ orí fàlànà záka àwọn èèyàn mọ̀ọ́mọ́ wá sọ̀hábà nẹ́bì tí gbogbo yín tẹ́ ya wèrè síta ní ìsìn wípé ha ẹ tún gbọ́ ó ní àsìkò tó èèyàn bá jí làṣùbà rẹ̀ la ilaha illallah la ilaha illallah afá yẹn disappoint ni èdè máa ń rò pé ní kùránì kan tí kùránì yé ni tàbí tẹ́sìn yé ni ó dẹ̀ yẹ̀yẹ́ rẹ̀ ó lọ bọ́ọ̀ta níwọ̀ tó láṣọ funfun
aṣọ mọ kankan afọ́ọ̀tí àfáàgán tí máa wọṣọ fún tí máa wí láàrin tó jọmọ lọ́rin báyìí bóyá oníkùrá ni wọ́n máa pẹ̀bí sọ ìbòlù kùrá àṣẹ kò mọ nǹkankan àṣẹ láwàní ló kàn tóbi àtagbádá lórí ẹ̀ àwọn oníláwàní tó sì mọ kéwú pọ̀ ha wọ́n èé bẹ́ bí wọ́n ṣe bẹ́ yìí ó sì ti bẹ́ légò nígbà ànábì wá fẹ́ sọ̀rọ̀ ẹ wá gbẹ́jọ́ tá ànábì dá o in tí bàbá alágége sọ lànábì sọ fún Sọfwan kí lànábì wí ó ní fàyídà stẹ̀kọ́fta fasọ́ọ̀lì tó bá jí mọ́ kí tiẹ̀ fàyídà stẹ̀kọ́fta fasọ́ọ̀lì nígbà tó bá ti jí mọ́ kírun ẹ mọ́ kásùbẹ̀ ẹ wá bi mí léèrè nígbà wo làṣúbà Sọfwanu al-Mu'attal ṣégbà tó jí kọ́ ni alẹ́ ti ponú ẹ wà bọ́ta àwọn àwí èyí tí ò tiẹ̀ wá kéwú tí ò mọ nǹkan kan tó jẹ́ pé wọ́n lè júwe àfáà tó yanjú nínú ìran wọn gbogbo ọ̀ràn wọn nínú generation wọn ìyẹn náà wá bọ́ta ìwọ ní bàbá rẹ̀ ṣàárẹ̀ ṣé ayé tí bàbá rẹ̀ ló gbẹ̀yìn láyé ṣó dùn ṣó dáa ni Ọlọ́run á mú ẹ ò ní ronúpìwàdà ó lérò pé àwọn tó ti bá ń ṣe rádaràdá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti dá èpè sí ẹ lára níbi pé ó ń kọlu àwọn èèyàn gbẹ́ni tí ó ṣẹ̀ ọ́ wọ́n lè kọ́mẹ̀ntì nípa ẹ̀ ó lọ máa mú fọ́tò wọn ó lọ máa gbé nǹkan ó lọ ní wọ́n ṣe kinní kan ṣé ni Ọlọ́run ní máa ń ṣe bẹ́ẹ̀ ni ṣé mùsùlùmí gidi máa ń ṣe bẹ́ẹ̀ ni èyí ṣe tó jókòó lórí ayé ẹ kí n wá máa sọ nípa bí wọ́n ti máa ń ṣe sọ́júrì dẹ́ẹ̀dẹ́ o Ọlọ́run ò sì ní jẹ́ kó gbọ́ Ànábì ní fàyídà stẹ̀kọ́fta fasọ́ọ̀lì tó bá ti jí kírun tiẹ̀ rawahu Abu Dawud lọ́ọ́ kanú Sunan Abi Dawud hadith 2459 ọ̀rọ̀ tí babaláyégé sọ tẹ́ torí ẹ̀ ya wèrèrè o àtèyí tó sì wà nù yàrá tó sì ń retí pé òun fẹ́ tan kámẹ́rà tí ò tí tán Àyìndé eléré tó lóun ò tí ní sọ̀rọ̀ báyìí àtó ò bá sọ̀rọ̀ ò ní gbádùn ara ẹ̀ o àfi kó o sọ̀rọ̀ àwọn tí wọ́n sẹ́ndì kílípù nìṣẹ́ pé kó o sọ̀rọ̀ lórí àfi kó o bọ́ta kó o sọ̀rọ̀ ò ní sọ́kẹ̀ níwọ̀n tó o sọ sí gbogbo ayé èyí tí ó burú jù ní káwọn èèyàn má bá wa share prógrámù yìí dáadáa kó kàn wọ́n tó láwọn èèyàn fẹ́ rírú prógrámù báyìí wọ́n máa ń fẹ́ da ọwọ́ bòdodo ni ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ dákun ẹ bá wa share sáwọn èèyàn kẹ́ invite wọn kódà kò sí tó burú bí èèyàn kan bá lè share rẹ̀ léèyàn mẹ́wàá ẹ má jẹ́ kán bá Islam ilẹ̀ Yorùbá jẹ́ ẹ má jẹ́ kán kó bá wa kán má kó bá àwọn ọmọ wa wọ́n bà làákàyè wọn jẹ́ inú ilé ò tò mọ́ ọmọ ò lè kí bàbá rẹ̀ dáadáa ìyá àti bàbá ìyá ń rí i pé òun ò lè kúnlẹ̀ fún ọkọ ọmọ náà rí i pé òun ò lè kúnlẹ̀ fún bàbá wọn ò lè kúnlẹ̀ fún ìyá wọn wọ́n dẹ̀ dálé wọn rú lórúkọ Islam tí ò sì rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa wọ́n bà gbogbo ilé jẹ́ àdéhùn wọn níran wọ́n wá rẹ́ nìkan tí máa ń tún ṣe wọ́n wá gbógun tì pé àfi kó kú inú tiwọn náà dẹ̀ sì ń dùn kó kú torí pé wọ́n ń tan làákàyè ó tún wá rẹ́ lómi ní ṣóhun nìkan ni fún ọjọ́ òun nìkan náà lọ́lọ́run sì yàn tíwáyì Ànábì ní fàyídà stẹ̀kọ́fta fasọ́ọ̀lì tó bá ti jí mọ́ kírun tó rásìkò tó jí yẹn lásìkò àṣùbà ẹ̀ kí wá ló fi yàtọ̀ sọ̀rọ̀ tá Ànábì sọ fún sàábé torí gbogbo yín ya wèrè ẹni ẹ kó dàbí ẹ kó bá sùn dágó kan ìkan ti ẹ̀kọ́ átíkù kan ó ní wọ́n ń sùn lágége báyìí ní ìsìn ó ló dágó kankan tó jẹ sàárì ṣẹ́rí bẹ́ẹ̀ ní làákàyè ó tán yín àbí ò tán yín pẹ̀lú gbogbo fúlẹ́ńgé gbogbo àwọn kútú bí nǹkan kan ní ó yàbọ̀ ta lórí àìmọ̀ kan wọ́n wá da ìborùn borí bí pé wọ́n ti mọ̀ ó tán yín nísìn ẹ sì ní bọ́ọ̀tà lọ́la kẹ́ ẹ ní bẹ́ẹ̀ ni irọ́ lẹ́mọ̀ pa fàtó àwọn àfáà lẹ́mọ̀ wá ayé rẹ̀ ń pè yín ló ní mímọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ lọ katira al-Albani tí wọ́n ń pè ní Irwahul Ghalil nínú volume 7 page 65
sahahu Sheikhul Albani. Al-Albani tẹ́ gbà pé n tó bá ti sọ pé sahaha náà ló sahaha, ó sahaha hadisi kó lálàáfíà. Sahaba Ànábì tí èé kásùbà lásìkò rẹ̀ àfi tóòrùn bá yọ. Yàgbé tóòrùn bá yọ wípé lẹ́yìn tóòrùn bá yọ. Ó mì pé yóò jí bí aago 8 àbọ̀ aago 9 ní ó tó lè kírun àsùbà. Tánàbí sì ní kó mọ́ kí nǹkan ẹ̀bẹ́ nígbò ó jásìkò tí máa jí nìyẹn tí ò lè rọrùn fún kó jí lásìkò mi. Ẹ wá ní bàbá yẹn ní àsìkò tó bá jí lásùbà rẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn kan ń bẹ bẹ́ẹ̀ ni? Àwọn tí wọ́n lálàáfíà tí wọ́n máa lògùn tó sì já sí pé ògùn yẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ lára wọn dáwọn àsìkò kan tí wọ́n sì gbọ́dọ̀ fẹ́ẹ̀lì kan má lò. Tí wọ́n sì gbọ́dọ̀ jí wọn tó jẹ́ pé tí wọ́n bá jí wọn lásìkò yẹn nǹkan ṣe wọ́n jù bẹ́ẹ̀ lọ. Ṣé kán lọ jí wọn kán wá kírun ni? Ẹ wà considerate, ẹ fẹ́ báyé mu, ẹ fẹ́ báyé tò, ẹ fẹ́ jọmírò ayé. Ìyẹn ò lọ bẹ́ẹ̀. Jẹ́ n túmọ̀ di ìsùsí. An Abi Qatada látọ̀dọ̀ bàbá Qatada radiyallahu ta'ala anhu. Ó rí pàdé tí mo mú wáyìí yóò strange sí wọ́n fúnra rẹ̀ gbogbo yín tẹ́ ń ṣe fúlẹ́ngẹ́ yẹn àdísù yóò strange sí gbàtẹ́ ẹ̀ka tíra kèfèrí bí yín ó ṣe wọná ló wà nílàkà yìí àti bí wọ́n ṣe pààyàn. Qatada radiyallahu anhu ó ní sirna ma'a an-nabiy sallallahu alayhi wa sallam ó láàrin abánnabirin Layla lálẹ́ ọjọ́ kan. Faqala ba'dul qawm law arrasta bina ya rasulallah. Láwọn kan bá ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run bóyá tó bá lè jẹ́ àsinmi láàyè yìí díẹ̀ bóyá nítorí pé ó ti rẹ̀ wọ́n. Ìyẹn ni pé ay nazalat bina akhir al-layl káti ẹ̀ dúró ń bì títí tí ilẹ̀ ó fi mọ́. Nastarih kálánfàní ká fi sinmi. Ànábì wá ní akhafu an tanamu ani salat. In tó kàn ń bà mí lẹ́rù ni pé ibi tá a dé lọ́gànjọ́ òru yìí tá a bá ní ká lọ sinmi yà yín kẹ́ má lọ gbàgbé sùn kó máa lọ di pé ńgbà tásìkò òru bá tó ẹ̀ nílé kí lásìkò yẹn. Faqala Bilal bá dáhùn wípé ana ukizukum èmi ò jí yín ń ṣe àìsùn mi ò ní sùn máa jí wọn. Bilal sọ bẹ́ẹ̀ fún Ànábì. Fattaja'u ni wọ́n bá sùn. Wa asnada Bilalu za'arahu ala rahilati. Nǹkan ẹ̀gún Bilalu lòun bá fara ti báyìí pé kóhun relax. Níbi ó ti fara ti nìfà náà mà bó ti gbàgbé sùn ẹni tó lóhun ó jíyàn. Pásítẹ̀ ẹ̀kọ́dọ̀ Ànábì, Ànábì ló wá kọ́kọ́ jí nínú wọn. Nígbà tí wọ́n jí kọ̀dítọ́là hajibu shams. Òrùn ti yọ síta. Tí wọ́n ti mọ̀ pé òrùn ló yọ yìí. Téńté òrùn ti jáde. Ṣé kán mọ́ kírun mọ́? Faqala Bilal, aynama qult. Ànábì wá ní ìrẹ́ Bilal. Ọ̀rọ̀ tó sọ fún wa dà. Tó ló jí wa ṣe tó padà wá jí wa. Bilal wá ń sọ fún Ànábì wípé ma alqaytu ala nawmati mithlaha qattun. Irú oorun yìí mi ò sùn rí láyé mi. Oorun kí n gbàgbé sùn báyìí kí n sì méjì. Qala Ànábì wá sọ pé inna Allaha qabida arwahakum hina sha'a wa radda alaykum hina sha'a. Ọlọ́run máa gba ẹ̀mí yín yóò tọ́jú ẹ̀ sọ́dọ̀ nígbà tó bá wùn. Yóò sì máa dá padà fún yín nígbà òun. Ó dá ẹni Ọlọ́run wá gba ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ tọ́lọ́run ò dẹ́mi rẹ̀ padà lásìkò àlfàjàrí tó wá dá padà lásìkò tó òrùn yọ ṣé kó mọ́ kírun mọ́ ni. Ṣèbí ńgbà tọ́lọ́run bá dá padà yẹn náà làṣùbà rẹ̀. Ṣé ẹ̀ ní làákàyè ni? Ànábì á ní yá Bilal, ìrẹ́ Bilal, kum fa'adhin oya ndele lọ pèrún wọ́n torí wípé ilẹ̀ ti mọ́ àsìkò ti kọjá ó ní kó lọ pèrún fa'adhin bin nas bis salat pèrún fáwọn èèyàn kọjá kírun fatawadda
Ànábì sì ṣàlùwàlá kìí wá ṣe pé bọ́n ṣe ṣàlùwàlá yẹn náà ni wọ́n tún sáré kírun yẹn wọ́n tún lọ́ra díẹ̀ falamma irtafa'ati shams nígbà tó rùn kúrò ní hajibu tó kú lẹ́gbẹ̀ẹ́ tó tún wá yọ wọ abuyadot tó rùn tún mú funfun wá qama fasalla lànàbí tó dìde kírun rawahul Bukhari wa Muslim Bukhari àti Muslim náà ló gbà wá Bukhari gbà wá nù hadith 570 Muslim gbà wá nù hadith 681 ìwọ náà máa bira rẹ léèrè pé ìjẹ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ṣó lọ bẹ́ẹ̀ wípé ńgbà téèyàn bá jí làṣúbà tiẹ̀ kí lọ̀rọ̀ tí bàbá yẹn dá tí gbogbo yóò wá máa fi jáde tẹ́kàn máa yọnu yọra tẹ́ẹ̀tì ẹ̀rọnú pọ́lọ̀ ń bọ̀ á bí léèrè ńjọ́ kan tó yẹ pé ẹjọ́ kan náà lẹ́ẹ̀ máa wí ó bú Sàhábà ó bú Bukhari ó bú Sàhábà ó bú Sàhábà ó bú Sàhábà lẹ́ẹ̀ máa gbọ́ ẹ̀ẹ́dẹ̀ mú yẹn kúrò lọ́rùn nísìnyí bó ni wọ́n ló tún mọ́ṣù lẹ̀ lóṣù tí wọ́n sì múlẹ̀ náà láwọn ìlú tí wọ́n ní Saudi náà mọ́ṣù yẹn lẹ̀ torí kàlẹ́ndà làwọn náà lò pariwo àwọn èyí Saudi ò mọ́ṣù lẹ̀ kàlẹ́ndà tí Saudi ó ṣe tí ó jẹ́ ti jíra mi déètì rọ̀mọ̀dọ́nù ń bẹ́m̀bẹ́ ṣé wọ́n múlẹ̀ ta ni ò múlẹ̀ nú yín ẹwà àwọn ẹni ànábì ti ní ṣúmúlì rúyàtì ẹgbà pẹ̀lú rí tẹ́ẹ̀ ó sì ti fi condition lẹ̀ pé tẹ́ẹ̀ bá rí ẹpẹ́ ṣàbán lára ìpé ṣàbán náà àwọn bàbá yẹn náà gbìyànjú tí wọ́n sì ṣe yẹn náà ni pé wọ́n pàtàkì ẹ̀sìn Ọlọ́run wa man yu'azzim sha'a'irallah béèyàn bá pàtàkì ń tọ́lọ́run pàtàkì fa innaha min taqwal qulub lára pẹ́ nìyẹn níbẹ̀rù Ọlọ́run ni mo rí kan náà àwọn mufti ta ní ó ní mufti èyí dédé ṣe mufti ìrọlùpá kì í dédé mú ìdájọ́ wá láì ṣe pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ náà kọ́ ní máa ń ṣẹlẹ̀ kọ́lọ́run tó mú fàtíwá wá yas'alunaka ńkọ́ anil ahilla yas'alunaka anil anfal mufti a máa wá ìfùtáhù kalẹ̀ kásìkò tó dé ó wà bẹ́ẹ̀ lọ́dọ̀ Imam Málíkì tí wọ́n máa wá ìdájọ́ kalẹ̀ pé ńgbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ kó mọ̀ já sí pé gbà ní láàmú wá káàkiri mufti ọ̀lẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ àtàìmọ̀ kan àìmọ̀ ṣe èèyàn níṣẹ́ ìhàn ni iṣẹ́ mufti èyí ṣe pé mufti ó kàn déédé bọ́ta yóò kàn déédé takara mufti yẹn ò mẹ́jọ tí ó dání kò ṣe lè dájọ́ kalẹ̀ mufti yóò máa wo àwọn kí ni ó ṣẹlẹ̀ yóò sì máa kọ ìdájọ́ rẹ̀ kalẹ̀ tó bá dé àwọn Imam Málíkì ṣe bẹ́ẹ̀ tí wọ́n mú àwọn ìdájọ́ tí ò tí ì ṣẹlẹ̀ tí wọ́n ń wá kalẹ̀ dìgbà tí ó ṣẹlẹ̀ ṣé o gbé àwọn ìdájọ́ tó ń ṣẹlẹ̀ lẹ́ni àwọn mú kalẹ̀ ṣùgbọ́n nírú ẹ̀ kalẹ̀ tá sì lọ múrú ẹ̀ wá ìyí ń lọ bẹ́ẹ̀ wọ́n sì kírun Bukhari àti Muslim ló wá kí l'Ànábì dẹ̀ sọ fún wọn jọ náà ó ní innahu laysa fi nawmi tafritun Ànábì ní kò sí kọjá àlà nínú oorun pé oorun tó sùn yóò kọjá àlà nítorí pé ń gbé oorun yẹn ó sùn títí kò wá kírun àṣùbà lásìkò tó tó níbo ó já sí pójú oorun ló wà ó ní innama tafrit fil yaqsa téèyàn bá wà lójúfò láàsọ pé aláṣejù ni ọ àsìkò oorun sì tó ò lọ́ọ̀kì ó sì tún gbọ́tọ́ pèrún ò lọ́ọ̀kì àmọ́ ò ń sùn kódà àwọn ìgbọ́dọ̀ ọ̀nà yẹn torí ẹ̀ àbò gbàgbé tẹ́ pé nìsíánù ni jẹ́ kí n tún fàdí ìsù kankan tá a bá lọ ka Sunanu at-Tirmidhi wọ́n sọ áhù an-Nasa'i wọ́n sọ áhà rẹ̀ a ní Abi Qatada látọ̀dọ̀ àfáwà Abi Qatada náà kọlọmbà yọnu sí ó ní zakaru lin-nabiyyi sallallahu alayhi wa sallam nawmahum anis salat ó láwọn èèyàn wọn bá nàbí wọn wá kọ̀mpléènì fún pé tọ́ oorun wà yìí oorun yẹn máa ń jẹ́ káwọn sùn kọjá àsìkò oorun àwọn sàhábà ni o zakaru lin-nabiyyi nawmahum anis salat
àwọn sàhábà kan wá bá nẹ́bì kìí ṣe nìkan pé kí làwọn ó ṣe sórun àwọn yìí táwọn máa ń sùn tó yẹ pé àsìkò òun ó kọjá máa wọn lára táwọn ó ṣẹ̀ṣẹ̀ wá jí lànàbì ló fa sábàbù àdísù ni wùrúdù àdísì yẹn ni pé innahu laysa fi nawmi tafritun ìkọjá àlà ò sínú oorun káwá ní gbòósùn yẹn ó kọjá àlà ní àbó ṣe nǹkan tí ò dáa kò sí mbẹ innama tafritu fil yaqظة ńgbà a lè pèèyàn lólùkọjá àlà nígbà tó bá wà lójú fò èyí tí gbà tó wà lójú oorun ànábì wá ní fàyídà nasiya ahadukum salatan aw nama anha tẹ́nìkan bá wá gbàgbé nínú yín lásìkò tí ò kírun kan ìgbàgbé mu aw nama anha tàbí oorun ló tiẹ̀ sùn falyusalliha idha dhakaraha kó kí padà ń gbò bá rántí kó kí padà ń gbò bá jí irú àdísù yìí náà tó ń bẹ lọ́dọ̀ àfáwà Ahmad nínú musnad wọn tóun tún wá lọ́nà míì tó tún yàtọ̀ sílẹ̀ ibi ìlà afárá ẹ̀ ti ṣe lálẹ́ mo ti tírìtì tọ́pìkì méjì nínú ọ̀rọ̀ tí bàbá sọ ní ìsìn alákọ̀ọ́kọ́ ǹjẹ́ Ọlọ́run sọ àwọn àsìkò tá a máa kírun wákàtí márùn-ún Al-Qur'ani kò sọ tó bá wá sọ èmi challenge ẹ̀yin tẹ́ ẹ bá nímọ̀ rẹ̀ ẹ wá mú àyà níwánú Al-Qur'an pé àwọn àsìkò tọ́lọ̀ láàkì zúrí òun rèé tó láàkì magrubi òun rèé tó láàkì ṣáyì òun rèé Jìbìrìlù wá kọ́ ànẹ́bì ní láwọn àsìkò yẹn ìmọ̀ wá yóò sì kí fún ànẹ́bì ó dúró lẹ́yìn nígbà tó sì kírun yẹn fún un tán ó ní kí lànẹ́ tí ní Jìbìrìlù wí fún ó ní hadhihi awqatu salawati al-anbiya ó ní hadha waqtu salati al-anbiya qabla àsìkò táwọn ànábì Ọlọ́run tí wọ́n ń ṣáájú rẹ̀ tí wọ́n máa kírun àsìkò yẹn rẹ̀ lẹ́wàá máa tán ayé ànábì ló mú wákàtí márùn wá kò sí ànábì Ọlọ́run tó kí wákàtí márùn níjó tí wàá ká ànábì náà lálùwàlá bí ó ti ṣe in tó sọ fún ni pé hadha wuduhuk bó ti máa ṣàlùwàlá rẹ̀ o wa wuduhu rusul min qablik àti báwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ṣáájú rẹ̀ bí wọ́n ti máa ṣe so ọ̀rọ̀ tí bàbá Láyégé sọ pé àsìkò tó bá jí náà làṣúbà rẹ̀ ẹ dákun ṣó wá rí bẹ́ẹ̀ ní ìsìn àbí kò rí bẹ́ẹ̀ ẹ wá ní rí wọn kán bọ́ta padà ó wá kú báwo la ṣe ń báraka ìyíhun náà tún dọ̀la mo tún yanjú eléyìí náà àmọ́ màá fàyè lẹ̀ láti jẹ́ pé ká gba ìpè díẹ̀ fún àtọ́lọ́mù bá fẹ́ kádàrá pé a lè pè wọlé tó bá já sí pé kò sáwọn tí wọ́n fẹ́ pè wọlé lórí Facebook ńgbà náà bóyá ká fún àwọn tí wọ́n wà lórí TikTok láàyè ní ìṣẹ́jú díẹ̀ ká gbé wọn wọlé tá a bá rẹ́ni tóun náà ní tó fẹ́ sọ lórí ẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ká sì mọ́ lọlé kọ́lọ́hún ó ṣàlékún dáadáa fún wa àmọ́ nọ́mbà tá a lè pè sí láwọn àtàwà lórí Facebook náà ní 08130509834 08130509834 àmọ́ níbi adé yìí náà làkọ́díjà kan lè ìláàfin fún bàbá Láyégé Ọlọ́run já túnbọ̀ rí bàbá náà pẹ́ torí fàárí ìsìláàmù ni wọ́n bismillahir rahmanir rahim àti gbogbo àwọn bí irú wọn tí wọ́n wà lórí àwọn kìláfà àwọn bàbá àgbàlagbà bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim bismillahir rahmanir rahim li ilafi quraishin ilafihim rihlatash shita'i was-sayf فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله نعم àwa tá bá fẹ́ pè wọlé 08130509834 tó yẹ pàdé ní pé bóyá ká fi àyè lẹ̀ fáwọn tí wọ́n wà lórí TikTok di aago 12 bóyá a lè rí àwọn tí àwọn náà fẹ́ contribute tí wọ́n fẹ́ dá sí ká tó máa lọ aṣàdúrà fáwọn bàbá wa dáadáa
nínú Islam. Bàbá mi Adégbìtẹ́ Ọlọ́run bá mi ṣíjú àánú wọn nílùú Òṣogbo, má jẹ́ kọ́rọ̀ wọn dàrú. Bákan náà bàbá mi Almaruf Bọ́lágadé Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn nílùú Amẹ́ríkà, Ọlọ́run má padà lẹ́yìn wọn, àtìyàwó wọn àtàwọn ọmọ Ọlọ́run bá fún wọn láṣeyọrí. Bàbá mi Engineer Odùọlá Ọlọ́run bá mi ṣàánú fún wọn, kó má padà lẹ́yìn wọn, kó sì má padà lẹ́yìn wọn, kó mọ́ lóhun òṣè tí wọ́n mọ́. La ilaha illallah. Bẹ́ẹ̀ náà Labaika the Christ Jamiu Adégún Ọlọ́run bá mójútó, má jẹ́ ó dààmú, má sì dá dààmú, má sì fọ́mọ Ànábì Ádámù láàyè láti kó dààmú bá. Kọ́lọ́run bá wa dúró tì. A sì tún gbọ́ náà, mò ń gbọ́ nínú prógráàmù kan tí Sheikh Ridwanullah Abolore tí wọ́n ṣe nípa sinmi ọmọ ń gà póore àfáàná díẹ̀. Olúwa Ọlọ́run dákun, àlékún àlàáfíà, àlékún ìdẹ̀ra Ọlọ́run bá wa ṣe fún àfáàná. Allahumma anta adhabal ba'si ishfi anta shafi la shifaan illa shifauka shifaan la yughadiru saqama. Allahumma anta adhabal ba'si ishfi anta shafi la shifaan illa shifauk shifaan la yughadiru saqama. اللهم أنت أذهب الباس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. سورة قريش. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. gbogbo àwọn tọ́lọ́run wá gbèrìdè lólùrànlọ́wọ́ Olúwa Ọlọ́run dákun má fàárẹ̀ dá padà fáwọn náà, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn kó sì má dà wọn láàmú. Surat al-Kawthar. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ما شاء الله. bọ́dà kan béèrè pé TikTok account yẹn tẹ́ bá search fún Ansom Sheikh ló wà ńbẹ̀, tàbí tẹ́ bá béèrè pé Al-Mufti, tẹ́ bá type Al-Mufti Ansom Sheikh yóò gbé wá. So kọ́lọ́n kó ṣàlékún dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ bí yẹn ṣe jẹ́ nìyẹn. Bákan náà gbogbo wa náà tá wá kú Ọlọ́run kó gbàdúrà wa o. Ọmọ ìyá mi Jamali Abubakar Saidu Kakawa, bákan náà Tofik Kọ́lápọ̀ Ọlọ́run má fi wọ́n lẹ̀, Jíbọ́lá Ọlọ́run bá mi ṣíjú àánú wò, Ṣéwù Ọlọ́run má padà lẹ́yìn, bákan náà Budo Rasul, bákan náà The King Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn, Aṣáájú Usman Ọlọ́run má padà lẹ́yìn bá mi ṣe dáadáa fún yín, The Prince Salam Ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà kó sì má padà lẹ́yìn, Déyínká Ọlọ́run ní fi yín lẹ̀ o. Kárí gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní diaspora àtàwọn tí wọ́n wà nílé, Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn, kó bá wa ṣe dáadáa fún wọn. Dr. Nasir Ọlọ́run má padà lẹ́yìn yìí o. Sheikh Ridwanullah Abolore Ọlọ́run bá mi dúró tì yín o, má fi yín lẹ̀ o. Bákan náà kárí gbogbo àwọn èèyàn, Ají Àwésù, Ají Basira, Rẹ̀mílẹ́kún Ọlọ́run má fi yín lẹ̀, Ají Aládé Bákàrè Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó dúró tì yín, kó má padà lẹ́yìn yín nígbà kankan, kó sì má dojú àdúrà tì yín. Gbogbo ohun tó kù díẹ̀ káàtó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ láwọn ibi tẹ́ ń gbé yẹn yóò padà di rọrùn. Ìtàn náà lá padà fi pa. Ọlọ́run bá wa jó da, ó ti ń da fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìní dámọ́, Ọlọ́run má fi sínú ọ̀rọ̀ yín. Lọ́la la ilaha illallah Muhammad Rasulullah. Ajá Àbíkẹ́rímí wọ́n ti ṣàdúrà fẹ́yìn náà, kọ́lọ́run bá mi gbàdúrà yín. Bákan náà Arámidé Karima Ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà. Bákan náà àfáà mi Abdulwasi Awwal Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Bákan náà Mudaththir Yusuf Ọlọ́run má padà lẹ́yìn yìí o. Bákan náà Sa'idu Bọ́lájí Akéwúṣọlá Ọlọ́run bá mi ṣàánú fún yín, kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Lọ́la la ilaha illallah Muhammad Rasulullah. Bákan náà àfáà mi Thani Uba Sise Olúwa má padà lẹ́yìn yín, kó bá wa ṣe dáadáa fún yín. Ọlọ́run mọ̀ ń tẹ́ ń fẹ́, ó sì mọ̀ ń tẹ́ ń béèrè lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run ọba mi ó lágbára kó ṣe, yóò sì ṣe kò ní pẹ́ kò ní jìnnà. Bákan náà Ọlánàṣẹ Àkànní Abíọ́dún Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. Bákan náà Ọlá Bless Dọ́là Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, kó bless yín kó bless àwa náà kó sì má padà lẹ́yìn nìkan kan wa. Ají Abbas Mubarak Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín, kó bá wa gbọ́rọ̀ tí yín náà sẹ́sọ̀ lọ́la agbára Ọlọ́run àti jẹ́ kan ṣo rẹ̀. Bákan náà àfáà mi Akim Mahmood Ọlọ́run má fi yín lẹ̀, Títí Lọ́pẹ́ Omítòògùn Olúwa Ọlọ́run dákun má fi yín lẹ̀ nígbà kankan wọn, kó bá wa ṣe dáadáa fún yín. Bákan náà Imam Khadir Labeika Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín, kó bá wa ṣíjú àánú wò yín, kó sì bá wa gbọ́rọ̀ tí yín náà sẹ́sọ̀. Ọlọ́run wọlé apẹ́ dúró ti ṣe Ọlọ́run má fẹ́ yín náà sílẹ̀. Lọ́la la ilaha illallah. Àfáwà Dáúdù Abdulqadir Adémọ́lá Ọlọ́run má fi yín lẹ̀ o. Lọ́la la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Bákan náà gbogbo wa náà la ṣàdúrà fún àwọn tó lọ́n kádàrá káró kọ́ wọn àtàwọn táàró kọ́ wọn. Ọlọ́run ọba mi máa ń tẹ́ fẹ́, ó máa ń tẹ́ ń béèrè. Akéwúlà Habiballah Ọlọ́run bá mi ṣàdúrà yín náà. Bọ́lájí Ọlọ́run dákun bá wa ṣàánú yín. Bákan náà Dhikirullah Ọlájídé Balógun Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín, kó sì má fi yín lẹ̀. Olówó mọ́ olówó yọ Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o, kó má padà lẹ́yìn yín o.
la ilaha illallah muhammad rasulullah. Bákan náà abdulrahman hamida ọlọ́run bá mi ṣe dáadáa fún yín kó sì mọ́ fi yín lẹ̀ nígbà kankan lára agbára ọlọ́run àdìjẹ́ kan ṣo rẹ̀. Bákan náà dáhùdù qadir adémọ́lá ọlọ́run dákun bá wa ṣàánú yín o kó ṣàánú kó wá wá o ọlọ́run dákun àwọn tọ́lọ́run kádàrá pé mo lè láǹfààní àti dárúkọ wọn abdulrahman amida ọlọ́run bá wa ṣàánú yín. Bákan náà sa'idu bọ́lájí ọlọ́run mọ́pàá lẹ́yìn lọ́la la ilaha illallah. Sẹ́ríkì abíọ́lá ajárí mi àbíkẹ́ náà ṣeré ọlọ́run níjẹ́ ó bàjẹ́ o ọlọ́run mọ́pàá lẹ́ ìyá mi àrísíkọ̀ tó yé omi mo ṣàdúrà fẹ́yìn náà ọlọ́run mọ́pàá lẹ́yìn. Sa'idu bọ́lájí àríṣekọ́lá ọlọ́run dákun akéwúṣọlá ọlọ́run bá mi ṣíjú àánú wò yín lọ́la la ilaha illallah. Gbogbo ẹni tọ́lọ́run kádàrá kálàǹfààní àti dákọ̀ rẹ̀ àtẹ́ńtà dákọ̀ wọn ọlọ́run mọ̀ wọn ó mọ̀ tí kó wá ń fẹ́ ó sì mọ̀ tí kó wá ń béèrè ọlọ́run dákun mọ́sà ìṣe fún ní kálukú wa bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billah. Inshallah àwa táwa lórí TikTok pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run àwọn àsìkò ṣì ń bọ̀ tá a mọ̀ láǹfààní àti mọ̀ lò a sì ń wo kíní díẹ̀díẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní mọ̀ lò ní ọlọ́run sí ní jó bàjẹ́ gbogbo yín náà tẹ́ wà ń bẹ̀ ọlọ́run kó bá mi ṣàánú yín kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ kó má dá yín láàmú o kó sì mọ́ dojú àtì yín ó wù mí kí n máa dá akọ yín àmọ́ ọlọ́run ò kádàrá torí pé kíní yìí ó jìnnà sí mi díẹ̀ ó sì tún kéré torí pé àwọn tá ń lò yìí àti a ṣe ń kójọ ni kọ́lọ́run bá a jó dòun kọ́lọ́run ṣe dáadáa fún wa bí n tá ń lò yìí náà kó tún lè ṣe rin gidi ju báyìí lọ bí bá a ti máa lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ ibi náà à ń bùkátà ká ní èsì kan níbẹ̀ Olúwa Ọlọ́run dákun bá wa ṣe dáadáa kó sì bá wa ṣe nírọ̀rùn tá a sì mọ̀ pé rọrùn fọlọ́run ó kéré nínú iṣẹ́ ọlọ́run èèlò ni wọ́n máa ń tà èèlò ni irú lọ́jà ọlọ́run kó ṣíjú àánú èmi náà kó gbàdúrà tèmi náà kó wọlá pé ní tí mò ń ṣe yìí kìí ṣe pé bóyá nítorí pé kẹ́nìkan lè fún mi ní nǹkan tàbí kẹ́nìkan lè bùn mí ní nǹkan ẹni tí ò fún wa a lè fún alákòóyá ẹni tó bá fún wa á kì í á ṣàdúrà fún kódà ẹni tí ò fún wa náà á tún ṣàdúrà fún ọlọ́run kó ṣe dáadáa fún wa o bismillahir rahmanir rahim allahumma inna nas'aluka mujibati rahmatik amúni ọlátúndé àwọn ọ̀gá mi nu akramakumullah ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o la ilaha illallah allahumma inna nas'aluka mujibati rahmatika وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Dynamic Ajianura. Dynamic Ajianura. All of us dynamics Ajianura. All of us dynamic Ajianura. All of our dynamics is the best. Ó jẹ́ fi kákó ní ìṣẹ̀rìn àjò. Lọ́sílùú Mẹ́kà alápọ̀nlé pẹ̀lú iṣẹ́ aláṣeyọrí. All of our dynamics. All of us dynamics. Lọ́lọ́run mi fi iṣẹ́ hàn o. All of us dynamics Ajianura. حاجة مبرورة وسعيا مشكورا وذنبا مغفورا وتجارة لن تبورا ولا فشما كل شيء ولا fún iṣẹ́ àti aláṣẹ pé pẹ̀lú múra lálọ́bọ̀ èyí tí ò bá nira dé rárá ọ̀rẹ́ mi dákun má ṣe yè méjì o ọlọ́pàṣù ni ó já máa bá lọ. ọlọ́pàá dynamic Ajianura.
ẹni bá wà lọ́lé Olúwa kò ní sí ìdààmú kankan fún wọn. Ibùgbé tó súnmọ́ Káàbà, oúnjẹ ìrọ̀rùn ni wọ́n máa jẹ. Àwọn àfáà tí wọ́n múnádóko ni wọ́n máa tọ́ wa sọ́nà láti ṣàbẹ̀wò àwọn àyè àṣẹ. Ẹni bá wà lọ ò ní ṣàbámọ̀, àlọ́ tún lọ ni a ó máa jọ lọ. Ọlọ́fà, ọlọ́fà, ọlọ́fà dynamic Ajiagbora. Fún èyí tí ẹ fẹ́ bá wa dòwò pọ̀, àwọn iléeṣẹ́ wa wà nílùú Èkó, ó wà ní Abuja, ó wà ní Qatar. We also provide visa processing for Arab countries such as Qatar and Dubai, etc. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 070-4303-7156 tàbí 070-2027-8482. Our WhatsApp number is +974-7066-3824. If you want to contact us through our social medias at Olafash Dynamics International Limited. Olafash Dynamics Hajj and Umrah Service.